ìyá ìnáyà ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ìyá ẹ káàbọ̀. Ẹ sàárà sà, èmi ni mo pè lọ́jọ́ yẹn tí orúkọ mi jẹ́ Laoti, but mo ti change ẹ̀ sí orúkọ mi báyìí sìn. Díẹ̀ náà tó bá padà jẹ́ Adékúnlé àbí ẹ jẹ́ Ìyábọ̀ ẹ jẹ́ Adéwálé. Ọ̀yà à ń gbọ́ ìkílẹ̀ àwọn bẹ́ẹ̀ wẹ̀ bí wa. So lórí ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́ yẹn náà ní ṣàǹkẹ́ mo ní pé first time tí wọ́n wá sí program lọ́jọ́ yẹn, ṣùgbọ́n láti ìgbà yẹn ṣe mọ̀ inquisitiveness ti wà ní ọkàn mi lórí àwọn ọ̀rọ̀ tí a sọ. So nísìn lálẹ́ yìí sìn pẹ̀lú program lè tí mò ń gbọ́ yìí, nǹkan tí mo fẹ́ bèrè ni wípé good and fine ẹ sọ pé ànábì Islam Ọlọ́run rán sí àwọn Lárúbáwá nìkan, then àwọn àfáàjà láti ń gbé síra wọn. Nǹkan tá a sọ ni pé Allah àwọn Lárúbáwá nìkan ni Allah rán sí. But nǹkan tẹ́mi mi fẹ́ máa nǹkan tẹ́mi try láti rò ní through àwọn conversations tẹ́mi wò nísìn pé táwa ní ká wo concept life for instance Yorùbá yìí sìn àwa ara Yorùbá bákan ṣàlàṣe mọ èdè English sọ kò dẹ́n ṣe èdè tí Ọlọ́run rán sí wa. Wọ́n ẹ̀dúró ẹ̀yẹ́ kí n máa dá inú kó máa lọ fà. Wọ́n colonize wa, wọ́n kó wa lẹ́rú. Òun la ṣe mọ English sọ. Ẹ ṣe sùúrù. Ìkónilẹ́rú tán kó wa lẹ́rú yẹn. Òun náà ni àwọn Lárúbáwá náà wá ṣe. Ó sì yé yín. Àwọn Lárúbáwá náà fẹ́ colonize wa ni. So àwọn àgbà wọn láti just as tí mo ti wá síbi ṣe lọ́pọlọ mi kàn ń bọ̀ ń bẹ lórí àwọn topics tá a discuss on. So but at the same time ṣe mọ̀ pé kò téèyàn ti wà used to. Ìyáwó Ìnáyà ṣé Ọlọ́run wà nínú èdè ni ẹjọ́ Mombasa ṣé Ọlọ́run wà nínú èdè ni. Kò sọ́lọ́run ṣùgbọ́n ilé ayé tá à ń gbé yín sí táwa la fẹ́ máa sìn. Ẹni sùúrù ṣé Ọlọ́run wà nínú èdè. Kò question yẹn ò yé mi. Language ṣé Ọlọ́run wà nù ẹ̀ ṣé inú language lọ́lọ́run wà ní pé bóyá tá a bá sọ language fún àmọ́ lọ́run. Kò sọ́lọ́run ní language. Ọ̀dà ẹ wá jẹ́ bí ní ìbéèrè kan ẹ jẹ́ ń ṣe experiment kan fún yín. Okay. Èèyàn márùn kan wà nínú ayé ẹni àkọ́kọ́ kò nígbàgbọ́ pọ́lọ́run wà ó gbà pọ́lọ́run ò sí. Okay. Ẹni ẹlẹ́kejì òun gbà pé òun ò mọ Ọlọ́run kankan ìyá àwọn lọ́lọ́run tòun torí ìyá àwọn ló bí òun. Okay. Ẹni ẹlẹ́kẹta òun gbà pé Jésù lọ́lọ́run tòun. Ẹni ẹlẹ́kẹrin gbà pé Allah lọ́lọ́run tòun. Ẹni ẹlẹ́karùn-ún òun gbàgbọ́ nínú àárọ̀ kùtùkùtù pé láàárọ̀ tóun bá ti jí tóun ti dúró lórí ilẹ̀ tóun bá ti ṣèwúre àdúrà wọn ti gbà. Àwọn márààrún dẹ̀ ń àdúrà wọn dẹ̀ ń gbà. Ta ló ní Ọlọ́run nínú àwọn márààrún? Gbogbo wọn náà ni. Kí ló dé tí Ọlọ́run yẹn pín rẹ̀ sáàyè márùn-ún ṣáà márààrún jọ ṣé àyè kan náà jọ wà? Wọn ò sí ní same place. Kí ló wá dé tádùá gbogbo wọn ń gbà? Ṣé rí èmi kódà láti jẹ́ ṣe mo kàn rí pé kéèyàn tẹ̀ má wá síláì tó gba àwọn kí ni ó kàn kàn ẹni sùúrù náà nílẹ̀ rò kó fà tádùá gbogbo wọn fi ń gbà. Mi ìmọ̀ náà Ọlọ́run ṣe bí gbogbo àwọn believe pé Ọlọ́run náà ló ń jẹ́ káàdúrà máa gbà. Ẹ jẹ́ kí n wá júwe Ọlọ́run tí gbogbo wọn ń pín káàkiri fún yín. Okay. Ọlọ́run tí gbogbo wọn ń pín kiri ní ọkàn yín lọ́lọ́run. Ẹ má bínú kẹ́bẹ̀sẹ̀ ṣe ló pa mí lẹ́nu àwọn èèyàn fọ́ fún analogical deduction. Má wọrí tí yín kọ́mẹ́ ẹ̀ṣẹ̀ yẹn filẹ̀ ọmọ tàbí àwọn akéde máa ń gbọ́ nǹkan tó ń sọ lókè. Ìnáyà ẹ má bínú sà mo ń gbọ́ sà ẹ ṣe sára. Ẹ mú tù kẹ́ máa gbọ́ mi. Okay. Ṣé rí ọkàn yín lọ́lọ́run yín ìdí ni pé ẹ rí i pé tí wọ́n bá fẹ́ wá preach fún yín kí wọ́n máa kọ́kọ́ béèrè fún wọn á ní ọkàn yín ni wọ́n ní. Kódà Kùránì ń ṣe débi pé ó ní ègbé fẹ́ni tó ń kírun wọ́n ní ta ni wọ́n lẹ́ni tó ń kírun tí ò fọkàn sí. Tó bá jẹ́ pé kákan máa kírun yẹn nìkan ni Allah nídìí ni a máa kírun àdẹ̀ní nígbàgbọ́ faith yẹn kí wọ́n fẹ́ fi ṣe wọ́n fẹ́ arrest soul ẹ̀ because body ẹ bó ṣe fáyìn yẹn gangan kọ́ soul ẹni body ẹ yìí wá guide your soul is your God. Ṣòro Ọlọ́run tó ń parọ́ ẹ̀gbọ́n yẹn táwọn tó lóun wá kiri tó ń tojú ẹ̀ kọjú síbi kan kiri yẹn ìwọ gangan lọ́lọ́run ara ẹ̀ because soul wà nínú ara ẹ̀. Tó o bá ti nígbàgbọ́ nínú kankan kò lè ṣe nǹkan kan fún ẹ. Oye so your faith ibi tó o bá gbé gbàgbọ́ ẹ sí ibẹ̀ ládó ẹ ti máa gbà náà fi máa ń sọ fún ẹ pé o ò lè ṣe nǹkan kan wàá kọ́kọ́ nígbàgbọ́ lórí ẹ̀ náà. Oye so ìgbàgbọ́ yẹn gangan ni gbogbo wọn wà after kí wàá ní ìfẹ́ẹ̀tì tó wà ń bẹ̀. Tó o bá ti lè sọ ẹ rí i pé wọ́n máa ń pe kíní kan ní ṣahada pé o gbọ́dọ̀ jẹ́rìí àwọn kìrìsìtẹ́nì wọ́n á ṣe baptism ìrìbọmi àwọn mùsùlùmí á ní jẹ́rìí sórí jẹ́rìí yẹn agbára hàn
ahọ́n tó fi ń jẹ́rìí lọ́wọ́ yẹn sóòlù ẹ̀ dẹ̀ máa tẹríba ó máa forí kanlẹ̀ fún bí tó jẹ́rìí sí yẹn lẹ́ẹ̀kan náà ibẹ̀ làdúrà ti máa gbà àfi tó bá débẹ̀ kádùá ẹ̀ tó gbà torí bí tó jẹ́rìí tó sọ̀mítì sóòlù tiẹ̀ sí nìyẹn. But ẹ má bínú mo believe gbogbo concept yìí but ṣe reason tí gbogbo wa tí a fi ń sọ pé à ń practice the one religion or the other is because of fear of the unknown. And what is fear of the unknown ni pé nǹkan tá à ń sọ ẹ̀sà gbàǹpa ayé ló wà ọ̀run sì òun ni nǹkan tó yẹ gbogbo wa fi máa practice in preparation for that after math or afterward ten body ò tí ì dé. Bàbá mi ètò láyé jẹ́ kí sáré dá ìyàwó lóhùn ẹ̀yin sáré dá wọn lóhùn ṣẹ́rí nípa tọ̀run yẹn ṣẹ́rí kò sí nǹkan tẹ́ tí ó wà láyé yìí tí ó sì lọ́run wọ́n yín ṣe láyé wọ́n ṣe lọ́mọ àbáwá yìí sọ so ayé àtúnwádé lẹ̀san gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá ẹ máa tún ayé wá ni so àwọn bàbá wa náà Elédùmarè fún wọn ní ìmọ̀ so wọ́n mọ bí gbogbo ẹ̀ ṣe ń work so tẹ́ bá sọ wípé ẹ fẹ́ lọ sọ́run kan ẹ̀yin mùsùlùmí wọ́n máa fún ọkùnrin ní 72 virgin àwọn obìnrin wọn ní nǹkan tó fẹ́ gbà. then ẹ má bínú sáà okay mo fẹ́ sọ. ọ̀run Christianity ó yàtọ̀ sọ́run mùsùlùmí ọ̀run mùsùlùmí ó yàtọ̀ sọ́run Judaism sẹ́yìn gbọ́dọ̀ mi gbogbo kékeré pátápátá irọ́ ni kò sí nǹkan tó tọ́jú òtọ́ ń bẹ̀ ayé àtúwálẹ̀ sí nǹkan tẹ́ bá ṣe pátápátá tẹ́ bá kú ẹ máa tún ayé wo ẹ máa gbà trọ́mì ti yé yín tẹ́ bá jẹ́ ìṣe kankan kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ọdún yìí tẹ́ ẹ ti bò sálé tẹ́ ẹ bò sọ ọjà kankan ò ṣẹlẹ̀ sí yín àwọn tí wọ́n dẹ̀ ṣe mùsùlùmí kankan ò ṣẹlẹ̀ sí wọn tẹ́ bá ti pa òfin ìlú yín mọ́ tẹ́ ẹ dẹ́ ń wu ọmọlúàbí ẹ ti pa òfin Ọlọ́run mọ́ ìjọmọ ìlú àbí yín àti òfin ìlú yín mọ́ èyí gẹ́gẹ́ mọ̀ nǹkan tó dànà tẹ́ bá yíyàn lè kanna ẹ mọ̀ pé mo yín lágbájá lè kanna tẹ́ bá fẹ́ látẹ́gùn ẹ mọ̀ pé ẹ fẹ́ látẹ́gùn so ẹ mọ̀ what is right what is wrong sọ́rọ̀ mi yé yín so gbogbo táwọn mùsùlùmí máa ń sọ yẹn tó mọ́ fi ń tẹ́tí yín pé tẹ́ bá kú áńgẹ́lì méjì kan wà wọ́n bẹ̀rẹ̀ pé sẹ́wọ̀n olóṣè irọ́ ni gbogbo o géèmù lásán. okay ẹ má bínú another quick question torí mo káwọn mi ṣe ọ̀dọ́ fẹ́ join so àmì ní gba time ní wípé okay nínú Quran ọdún mi mo bá sì yẹn. ẹni sùúrù ẹ má kánjú yàrá lórí èmi sì fẹ́ bá yín sọ̀rọ̀ omi obìnrin tó fi mu ọ̀rọ̀ ẹ ṣe màmá appreciate ẹ má kánjú ẹ chill kánjú obìnrin irú yín la fẹ́ yín ìyá dáadáa báyìí táwọn obìnrin bá ti jí àwùjọ wa máa change so relax. ẹ ṣe gan Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ ṣe gan so mo really appreciate another question tó tún jẹ́ kí n máa ronú láti ìgbà tí mo ti wá síbí last ní pé mi ìmọ̀ kí n sọ pé mi really many verses of the Quran offhand but from nǹkan tá a máa ń gbọ́ bí àtàbà lọ wá sí ni kò sọ fún wa pé òkè pé fún nǹkan tá a bá believe náà science based on fact pé gbogbo Quran tá à ń sọ inú àkú síbẹ̀gbà tó ṣe àbá náà ni wọ́n wá ní pé láwọn science míì tí Ọlọ́run máa ṣọ́ wa ní wọ́ọ̀dì sí tó máa jẹ́ ká máa lè wò ó pé òkè ó possible kan pé kò tí ó wà ní Quran yẹn ó wà láì mọ́ ọkọ̀ tó ń lọ ní kínní èmi ò mọ̀ bóyá fàbù náà ni bó ṣe mọ̀ ara inquisitiveness mi náà ló fẹ́ kí n béèrè wọ́n láwọn èèyàn kan lọ sí moon pé wọ́n ní pé bàtà àwọn débẹ̀ wọ́n ń gbọ́ pèrun ó wà lára nǹkan tó kàn ví sí wa bí kan ní pé wọ́n ní pé èèyàn kan ó bímọ. Irọ́ ni gbogbo yẹn pátápátá ànábìrin oríire yìí. aṣọ òrìṣà ẹ jẹ́ kán aṣọ òrìṣà ẹ ní sùúrù ẹ jẹ́ kán land ẹ jẹ́ kán sọ pé tó bá yan máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ ṣe máa so mo tún máa ń gbọ́ bí àmọ̀kẹ́ mo bèrè kan náà lọ́jọ́ yẹn tí mo ní kí wọ́n ní pé sáìnì tó wà létí wa pé Allah ò ní ó form then and many examples tí mi ti ẹ̀kọ́ lè remember ní presently out of pé mo ṣe wà shaken by all these perspective so ẹjọ́ yẹn ni mo tún máa fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí pé ṣé fàbú náà làwọn yẹn ni àbí there are many examples but mi ò lè rántí nísàn àwọn míì máa sọ pé ẹ jẹ́ tún fi ilé example àwọn míì máa sọ pé ibi tá a máa ń kọjú sí yẹn pé mo ariwo antenna satellite tá a máa ń lo GoTV ní pé a máa rí pé tá a bá kọjú ẹ̀ sí side ibẹ̀ ní pé ó máa ń ṣiṣẹ́ yàtọ̀ pé torí ibẹ̀ ni Kaaba many signs tó máa ń convince èèyàn pé okay maybe this thing is making sense. ẹ má bínú ṣé ẹ gbọ́ngbà kan pé ọmọ tuntun mú Kùránì wáyé. ó wà lára sáìnì ó wà lára nǹkan tó sọ gbà yẹn. nínú àwọn sáìnì tí ẹ fọ́ fún. bẹ́ẹ̀ni. pé ẹ wá béèrè pé bo ni printing press wà lọ́rùn. àwọn ti béèrè nǹkan yẹn. ọmọ òkókó mú Kùránì wá tán print nígbà tó ń print owó tó dẹ̀ jẹ́ pé China náà ti ń print Kùránì ení nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ mírèkù wo ló yẹ kán sọ fún inú ayé tẹ́ ẹ máa fọ́ fún oyè tí ẹ yájúlẹ̀ báyìí ẹ rí mọ́lẹ̀ ẹ wá díjú ẹrú kùnkùn ìyẹn gan tó mírèkù fún yín. ó tó. so ibẹ̀ lẹ ti máa mọ̀ pé àwọn bàbá wa tán sọ pé ayé yìí àwọn bàbá wa wọ́n ti fún ayé ní definition pé kí ni definition tán fún ayé ni pé ayé tó wáyé àwáyé okay wá gbẹ̀san okay for example ìyá mi ṣáwa tá a wà nínú ayé ṣé bákan náà lárí. rárá ààrẹ bákan náà. ẹ̀rẹ́ ni tó ń kírun
tí ń gbààwẹ̀ tí ń ṣe gbogbo wàhálà tí ó dẹ̀ ní láárí àti jẹ àti mu wàhálà lẹ́yìn bẹ́ẹ̀ kódà ọjọ́ tá a sọ láti lè máa ti mi sọ àbúrò mi tó introduce mi sí gúrùpù yìí mo tiẹ̀ ń ké lọ́jọ́ nítorí reality yẹn pé mọ́mí wa bọ́ ṣe máa ń kírun tó wọ́n tó máa ń gbàdúrà pé kí iṣẹ́ ọmọ jiná fáwọn kí ogun ẹ̀ ṣe wọ́n padà kú láì tí ìṣèpá ti dàgbà. kí ló dé tí aláwọ̀ gbàdúrà tí ìjọ ọmọ yẹn jiná lójú wọn kan tó jẹ kò sí tó bí ẹ wo bí ìyá mi tẹ bá bí àwọn fáàlì bàbá mi ó wà ó ara sign pé Allah no bàbá mi jọ mi ara sign pé Allah useless nìyẹn ẹ understand irú mọ́mí yín sìn èmi lè bá yín bẹ́ẹ̀ tẹ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé láyìíká àwọn tó yẹ kó fojú tó jẹ́ tiwọn tó máa ṣe wọ́n láǹfààní wọ́n fi ilẹ̀ lárúbáwá tí ó mọ̀ rí Allah ò lè gbàdúrà Yorùbá Allah ò gbọ́ Yorùbá Allah ò gbọ́ Yorùbá. Ilé ètò lọ́ọ́ fà ó. Tọ́lá àwọn ìyá wa ń sọ fún yín Allah kò lè gbọ́ ṣé ẹni sọ̀rọ̀ kan fún yín tí òyìnbó tó bá wá sílẹ̀ Yorùbá tó bá wá kọ́ ifá kó bá fẹ́ bọ ifá yẹn èdè Yorùbá ló máa lò tó bá wá sílẹ̀ Yorùbá tó bá wá ṣẹ́ ògùn tó bá ṣẹ́ ògùn fún un tó bá gbé ògùn yẹn dé ìlú òyìnbó kò lè fi èdè míì bọ ògùn yẹn ju èdè Yorùbá lọ Allah ò gbé èdè míì ju Lárúbáwá lọ kódà Allah ò tún wá kódà ìṣòdì yín ó ní agbára ju Allah lọ torí Ògún kò sí tẹ́ sí lè fi Ògún tẹ́ bá fi Ògún búra tán bá pe Ògún tó Ògún bá rọ̀ tán bá fi búra fún yín wọn ò bí yín dẹ̀ lé mú jẹ nífẹ̀ẹ́ dalẹ̀ Ògún ẹ lé dalẹ̀ Allah tẹ́ fi Kùránì tẹ́ fi parọ́ kan kò ní ṣe yín wọn ò bí yín dákẹ́ dalẹ̀ Ògún ẹ lé dalẹ̀ Ṣàngó ẹ lé dalẹ̀ Ifá ẹ lé dalẹ̀ Allah lóò lé dá kankan ṣe fún yín táwọn àfàbà pa yín lókù tó má ti fẹ́ pa yín nǹkan àwọn bàbá wa ni wọ́n lò fún yín kò sí nǹkan kan nu Kùránì tó ń ṣiṣẹ́ kò sí àdúrà nu Kùránì ẹ lọ pé ìmáàmù gbogbo àgbáyé pátápátá wa kó wá mú fásì kan nu Kùránì tó jẹ́ àdúrà kò sí àdúrà kan nu Kùránì kò dẹ tó bá kò gbá yá pátápátá dẹ ní ogun ni kò sí ìgbà àtànàbí wá yá àkọ́tọ́ ti kọ́kọ́ gbà títí tó fi jáde láyé sẹ́yìn mọ̀ pé ogun olóró pa ànàbí ogun olóró ogun òkúté tó fi ń pa èkúté òun ni wọ́n fi sínú oúnjẹ fún ànàbí tó pa sẹ́ni ẹlẹ́yìn wá ń tẹ̀lé tẹ́yìn tẹ̀lé nìyẹn ẹni tó bọ́mọ ọdún 6 sùn lẹ́yìn tẹ̀lé ẹni tó jalè tó jí pátá pupa ìgbà tó kú tó gùn olóró yẹn pa wọ́n bá pátá pupa yẹn ń di rẹ̀ wọ́n sì pátá pupa yẹn mọ́ ẹbí àwọn àfáàyàn lè pẹ́ tó ṣe pátá pupa má ànàbí ó jí pátá yẹn gbé nìyà nígbà yẹn pátá pupa wà very expensive olówó ló ń wọ pátá òun èèwọ̀ pátá ń gbà yẹn wọ́n á lọ ja ogun bá dìtàn lọ jà ni wọ́n rí pátá yẹn wọ́n á mú àwọn sàbí wọ́n bèrè pé àwọn rí pátá yìí àwọn wàá rí mọ́ ọwọ́ aṣọ àyà Kùránì kalẹ̀ pé kò sójìṣẹ́ kankan pé tó lè jí nǹkan gbé pé tó bá jí gbé tó bá jẹ́ ọjọ́ ìjìnjà lòkè àmọ́ wọ́n bá nǹkan yẹn yóò mú dání ànábì wá kú wọ́n bá pátá yẹn ń di rẹ̀ wọ́n jẹ́ sí wọn tẹ́yìn ń tẹ̀lé nìyẹn ẹ̀yin ẹ̀rọ náà ọmọ Yorùbá máa ń lọ́pọlọ ni ẹ̀yin tẹ̀ sí gọ́ọ̀gù pátá pupa wọ́n máa gbé wá ànábì ló jí gbé kò sẹ́lómi tó jí gbé lágbàáyé. kẹjá kí ètò láyé continue àwọn èèyàn ń sọ ní kọ́mẹ́sì. ìyá wa assignment kan mo kàn fẹ́ fún yín ẹnì kan fún yín ní fásitì Kùránì kan tó sọ bí tí ẹ̀mí yín máa ń lọ tẹ́ bá sùn pé tẹ́ bá ti sùn báyìí o ṣe àmọ́ pé èèyàn ọmọ kankan tún jí láàárọ̀ náà ni pé ibo lẹ̀mí yẹn máa ń lọ tẹ́ bá sùn ẹnì kan fún yín fásitì Kùránì kan tó sọ bẹ́ẹ̀ ẹni tó kọ Kùránì yẹn kò mẹ́nìtìn olódo ni kò mọ ọkàn rárá oye Ọlọ́run kan fẹ́ ṣàánú wọn ó fẹ́ kàn jẹun ló fi jẹ́ kí a pẹ́ ló fi jẹ́ kó pẹ́ tó báyìí kó tó cast níjọ́ tí Kristẹni ti deny Islam tí Islam ti deny Christianity ló yẹ kí gbogbo ayé ti rubbish àwọn méjèèjì gbogbo tó wà nínú Kùránì ló wà nínú Bíbélì gbogbo tó wà nínú Bíbélì ló wà nínú Kùránì àwọn méjì dẹ̀ ń deny ara wọn ẹ mọ̀ pé wọ́n ń tajà nìyẹn èèyàn méjì ń tà rẹsì àwọn méjì wá ń jà kí náà ń jà fún ìrẹsì lẹ́jọ́ ń tà ṣe mọ̀ pé wọ́n sọ fún àwọn méjì yẹn fake Christ náà ń tà yẹn so wọ́n sọ fún ẹ pé tó bá ṣe Christianity wà wọ náà Islam tó bá ṣe Islam wà wọ náà Christianity Abraham dẹ̀ ni bàbá àwọn méjèèjì ibo Abraham máa wọ̀ tó jẹ́ bàbá àwọn méjèèjì wọ́n máa yá sí méjì àbí use your sense n tẹ́ fi máa mọ̀ pé Ọlọ́run kò sí Ọlọ́run tó ń polongo fún yẹn irọ́ ni pé ẹ̀yẹn dénú ọjà bí ló ṣe pọ̀ nú ọjà yẹn ṣé ẹ máa dá mùsùlùmí mọ̀ nù ẹ máa dá kìrìsìtẹ́nì mọ̀ ẹni tí ò ṣe nǹkan kan kálukú máa ṣayé ní tó túmọ̀ sí pé Ọlọ́run kálukú wà lára ẹ̀ you are God yourself ọkàn yẹn ní tó fà á tá a fi ń ṣerú nílẹ̀ Yorùbá ẹ̀ mọ́ ni pé kálukú wa sóòlù wa ibi tá a lọ gbé sí dínà mọ́kà lóhùn ló lọ wà
níjọ́ tó dẹ̀ ti gba ṣàhádà tó ti ń jẹ́ mùsùlùmí báyìí làwọn ancestors ẹ̀ ò ti dá sí ẹ mọ́ torí pé tí wọ́n kọ́ ló ń ṣe ó ṣe tí wọ́n ó ti fi agbára hàn kọ̀ wọ́n sílẹ̀ torí ìjọ́ tó ti gba ṣàhádà pé àṣàdù ìjọ́ yẹn ló ti kọ̀ wọ́n sílẹ̀ pé àwọn ìran lárúbáwá ló ń bá a lọ ó wá ló ń ṣàdúrà kò gbà ó lè gbà ó ṣe máa gbà gbogbo ohun tó pinnu Kúránì kò sí kankan tó bá ní ìsájà násírù láì násírù yẹn sì gidi ni ìwọ ló dẹ̀ ń kà sájà lójoojúmọ́ kó lè rówó yìí sì gidi dẹ̀ ní násírù gbogbo kinní yẹn pátápátá ó di dọ́ta bá mọ̀ pé ó nídìí láti máa wọ́lọ̀ nǹkan kan kiri iṣẹ́ rẹ ni o ṣe kó wá fọkàn sí iṣẹ́ yẹn kó wá gbé ọkàn ẹ sórí iṣẹ́ yẹn wá rí bóyá máa ṣoríire tó. so kò sí nǹkan tó ń jẹ́ after life. after kí ni. Tọ́láyé ẹ jẹ́ kí ṣé mo lè engage wọn díẹ̀ gbogbo lé. ẹ ṣe mà. ẹ ṣe ìyá mi mú kí. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ ìyá mi ṣàlàáfíà lẹ́wà. bẹ́ẹ̀ ni màá pè mà ẹ ṣe mà. mo kí ọ̀rẹ́ yín ni ìyá wa Mistura. àbúrò mi gangan ni ọmọ ìyá mi bàbá mi. She love you ìyá mi she love you please take good care of her she really love you and mo kọ́kọ́ kí yín pé kú oríire ìyá mi Ọlọ́run fẹ́ràn yín ọni tó ní yín orí ìyá yín lọ́rùn kò fi yín sílẹ̀ ìyá yín ò fẹ́ kẹ́ dààmú nínú ayé mọ́. gbàwá tó gbàdùn aláwọ̀ sì jẹ́ kí ó má tètè kú. ìṣẹ̀dá ìyá yín wà lẹ́yìn yín o ìyá olómú yín pàdé owó ètò wa ṣẹ́rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ yìí 35 years mo ṣe Christianity tí mo bá yín sọ̀rọ̀ yìí ìyá mi ẹ sọ kọ́kọ́ sí ẹni pé ṣé after life wà. Question tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé tẹ́ bá ń sọ̀rọ̀ nípa after life before life ńkọ́ ṣé ká sọ̀rọ̀ nípa before life. Kí ló dé tí Bible àti Quran focus lórí after life. bàbá wọn sọ nípa before life. Then kí ló dé tó lè sọ fún wa. kí rántí. Kí ló dé tó lè sọ fún wa nípa before life kán sọ bí ta ti ń bọ̀ fún wa oṣù 9. Now ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ kí n gbé báyìí yá mi. Mo máa ń sọ kọ́kọ́ number 1 ṣẹ́rẹ́ ni tó ní wá ṣẹ́rí dá entity tó dá yàtọ̀ run kò sẹ́ni tó lè mọ̀ ẹ kọ́kọ́ mú yẹn dání sọ́wọ́ sí yín o ẹ má fi jẹun ṣẹ́rí kò sí ẹ̀dá kan tá a bí nínú obìnrin àbí tá a fi abẹ gbé jáde tó lè mú ẹni tó ní ayé yìí ṣẹ́tí báyìí ẹ mú dání ṣẹ́rẹ́ ni tó ní ayé yìí kò fẹ́ ká mọ òun kò fún wa ní brain capacity tó lè kárí ẹ̀ kò dá wa ká mọ òun ẹ understand so anybody tàbí kankan ò lè ẹ má jẹ́ kéèyàn kankan sọ pé òun fẹ́ júwọ́ Ọlọ́run fún yín mọ́ scam ni kò sí ẹ̀dá kan lórí ilẹ̀ èèpẹ̀ yìí bàbá ìyá mi tó mọ ẹni tó ní ayé yìí ṣẹ́gbọ́n tí mo sọ fún yín. bẹ́ẹ̀ni mà. bóyá obìnrin ni bóyá ọkùnrin ni bóyá ẹnájì ni bóyá ó lọ́wọ́ bóyá ó lẹ́sẹ̀ kò sí ẹ̀dá kan tó lè describe wípé báyìí ni ẹni tó ní ayé yìí ni ṣe rí àwa Yorùbá tá à ń pè ní Olódùmarè ò kì í ṣe orúkọ ẹ̀ description lásán ni ṣé ẹ mọ̀ pé téèyàn bá dúdú tó bá ga wọ́n ló mìíràn wọ́n ló ga nítorí wọ́n ṣe perceive ẹ̀ ni wọ́n ṣe describe ẹ̀ ní wọ́n fi pè ní olódù tó mọ ohun gbogbo so Olódùmarè gan is not a name ẹ mọ̀ description kan nípa àwọn bàbá wa ń gbà yẹn kàn wọ́n pé ẹni tá àti ẹ̀rí rí yìí wọ́n fún wọn describe báwọn ṣe ròyìn pé ó rí làwọn ṣe describe ẹ̀ so that entity tá à ń sọ̀rọ̀ nípa yìí kò sí ẹ̀dá kan sẹ̀ tó lè mọ̀ mo fẹ́ kẹ́ kọ́kọ́ mú yẹn dání ẹ má jẹ́ kí anybody júwe Ọlọ́run fún yín o kò sí ẹni kankan ṣé gbọ́n wọn tó sọ fún yín pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ is calm ni ìyá mi àwọn ancestor yín lè kọ sí àwọn ancestor yín tó bá jọmọ Ọ̀ṣun ní Ọ̀ṣun lè kọ sí yín o ìyá mi ẹ lísìn kẹgbọ́n mi o tí ó bá jẹ́ pé ipa Ọ̀ṣun lẹ bá jáde tọ́ṣun bá fẹ́ràn yín iṣẹ́ Ọ̀ṣun lè kọ sí yín tí ó bá jẹ́ pé Ọbàtálá lineage Ọbàtálá lẹ bá jáde Ọbàtálá lè fẹ́ràn yín iṣẹ́ ẹ lè ní kó lè wá bá yín lójú àlá ẹ lè gbọ́ ohùn wọn ṣùgbọ́n ṣe rí dá Ọlọ́run yẹn dá entity tó dá wa yẹn ẹ má jẹ́ kẹ́nibọ̀dì fi orúkọ ẹ má jẹ́ kẹ́nibọ̀dì tàn yín nípa ẹ̀ mọ́ pé Ọlọ́run sọ fún àwọn wípé Ọlọ́run ò sọ fún any fucking shit wípé irọ́ nìyẹn ẹ mú yẹn sọ́wọ́ yín ẹ jẹ́ ká wá sígbà tó ń bí wa bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ ń ṣe ẹ̀sìn mùsùlùmí èmi ń ṣe Christian bàbá yẹn ti lò lẹ́ẹ̀kan tójò ẹ̀ ń wọ́mọ mò ń wọ́mọ mo bímọ ẹ bímọ
ẹ̀ ń wówó mo lówó ẹ̀ lówó kí lẹ ní àwọn tí wọn ò gbàgbọ́ gangan tó ń ṣe láyé wọn kí ni ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú Allah kí ló ń gbé ṣe nínú ayé tẹ́yìn kí lẹ́yìn gbé ṣe nínú ayé táwọn ò rí gbé ṣe ṣé òjò máa ń rọ̀ sínú ilé yín nìkan ṣé lẹ́yìn nìkan lòjò ń rọ̀ sí ṣẹ́yìn nìkan lẹ́ ń lówó màmá mi nítorí wípé wọ́n pákéjì ọ̀rọ̀ wà fún wa ni ṣe láwọn tó pákéjì Jésù àti Christian ẹ bèrè àwọn Arab wọ́n enslave àwọn bàbá wa fún 1,300 years ṣé ti gbọ́ rí àwọn Arabians tó gbé aláwa fún yín wọ́n enslave àwọn bàbá wa fún 1,300 years wọ́n dẹ̀ ń castrate wọn wọ́n ń gé oko wọn kọ́ má bàa dóbò níbo ni alátẹ́má ti bá yín sọ̀rọ̀ tán gbogbo tí má ti kọ ẹ̀kọ́ kalẹ̀ kẹ́ lọ ṣe rìsáàsì mi lórí ẹ wá béèrè wípé níbo ni Allah wà ẹni àwọn Arab ẹgbà yẹn dání o àwọn Europeans kó wa lẹ́rú fún 400 years ó jẹ́ 107 years àwọn méjì yìí náà ló tún wá gbé religion fún wa mo fẹ́ kẹ́ mọ́rọ̀ yẹn dání o àwọn méjì yìí ló enslave wa these two people again ló tún wá introduce ọlọ́run wọn sí wa ṣé ó yẹ kémi àti yín máa sin ọlọ́run àwọn tó ṣe nǹkan bẹ́yẹn fún wa ó yá ẹ̀yin náà ẹ̀dá jẹ́ ẹ̀sẹ̀ kí ó yẹ kémi àti yín ká máa sin ọlọ́run àwọn tó wùwà bẹ́yẹn fún wa kí ló dé tí India ò wá polówó ẹ̀sìn ṣé ti rí India máa rí kó wá máa polówó India kó wá máa polówó Hindu fún yín Shivari ṣé ti rí kí India polówó ọlọ́run wọn fún yín ṣé ti rí Chinese man kó polówó ọlọ́run wọn rí kí ló dé tó fi dáwọn méjì tó kó wa lẹ́rù yìí ló tún ń ta ọlọ́run wọn kiri tó dẹ̀ ń finance wọn why. tàdé gbanú ẹ. now ask yourself kí ni mission wọn wọ́n ṣe pé wọ́n gbọ́lọ́run wọn wá nìkan o wọ́n ń fún àwọn àáfàá lówó kan lọ́ọ́ máa kọ́ mọ́ṣáláṣí ṣé ìfẹ́ wa ni wọ́n ní tó fi ń kó owó wọn sọ wípé dandan gbọ́dọ̀ gba ẹ̀sìn wọn sẹ́ ṣé ìfẹ́ wa náà ní kí ló dé tó fi kó wa lẹ́rú fún 1,000 something tó bá jẹ́ pé ìfẹ́ wa ni wọ́n ní ìyá mi ẹ̀ digest ẹ̀. ó tó digest kò sí wàhálà ẹ ṣé gan ma. ẹ ṣé ma Ọlọ́run á nífẹ̀ẹ́ yẹn ẹ ṣé gan ẹ ṣé. àwọn àfà tẹ bá yẹ pé àwọn kan tá a sọ yìí tẹ ò pé kò rí bẹ́ẹ̀ tẹ bá fẹ́ ní àwọn ọmọ tẹ fẹ́ sọ ẹ ti send request yàrá ìsìlẹ̀ jóbi tẹ wà yẹn náà o àtúntò ìfipò a máa gbá àwọn yẹn wọlé ẹ bá wo àyà Kùránì tá à ń ká yìí ẹ̀yin náà ọ̀jọ̀gbọ́n ni mo rí pé kàwé ẹ máa rí pé àyà Kùránì ti sọ̀rọ̀ ó ní pé àníran òjìṣẹ́ kankan lẹ́nu kankan ó jẹ́ èyí tí ń sọ èdè àwọn ènìyàn rẹ̀ ṣé rí the fact tó wà ń bẹ̀ ni wípé àwọn Lárúbáwá wọn ò polówó ẹ̀sìn wọ́n kàn rí Fúlàní as advantages láti take advantages in North Africa àti láti take advantages àwa Yorùbá tọkàn èmi nítorí pé wọ́n ti bá àwọn bàbá wa ja ogun lọ́pọ̀lọpọ̀ gbà láti gba ilẹ̀ wọn ò wá rílẹ̀ wọn gbà wọ́n wá lọ gbé Àlùkùránì wá pé tàbá sọ wọ́n dèèyàn yẹpẹrẹ á fi mọ́ rí wọn pa so ìdí nìyẹn tẹ́ máa fi pé wọ́n pààyàn lọ́nà oko wọ́n mọ̀ pé tí Yorùbá ní agbára tẹ́ bá gbọ́bẹ̀lé wọn lọ́rùn ọ̀bẹ òní rán wọn tẹ́ bá yìnbọn mọ́ wọn ọ̀bẹ ìbọn òní wọlé ẹ fún wọn l'Àlùkùránì kọ́ mọ́ sí gbogbo ẹ̀ mọ́ tọ́ bá ti sọ wọ́n dèèyàn yẹpẹrẹ because Àlùkùránì mọ́ sọ̀yàn dèèyàn yẹpẹrẹ ni so wọ́n máa fi wá lo nǹkan yẹn láti fi capture yín ṣẹ́rí the fact ni pé without religion colonize kankan ò lè ṣẹlẹ̀ lágbàáyé religion wọ́n máa fi colonize èèyàn ni ibi tí wọ́n àti ìgbé religion dé wọn ò lè rí wọn colonize sọ́ọ́ mi yé yín pé religion máa kọ́ wọlé wọ́n máa kọ́ wá wo ilẹ̀ yín wọ́n máa pé ilẹ̀ yín da wọ́n máa gbé religion wá religion máa sọ yín déyàn yẹpẹrẹ religion yẹn ló máa gbogbo agbára gbogbo kẹ́tẹ́ defend ẹ̀mí yín àwọn ọmọ yín dúkìá yín gbogbo religion máa gbà lọ́wọ́ yín the next ni pé wọ́n máa kógun jà yín wọ́n máa gbébọn lé yín lórí wọ́n máa colonize yín wọ́n máa kó gbogbo nǹkan lóyún wọ́n máa kó lọ ẹ̀sìn kò sí nǹkan tó kan adẹ́dà àṣẹ̀dá Ọlọ́run Olódùmarè kò sí nǹkan tó kan nípa ẹ̀sìn kò ní ẹ̀sìn alákọ̀ọ́lọ́ dá ènìyàn tó bá dá ènìyàn ẹni sùúrù tá àlá bá dá ènìyàn ni kò ní sọ àyà Kùránì yìí kalẹ̀ pé òun ló afi ní sinà ẹ máa gbọ́ ó ní àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n gbọ́ òun gbọ́ yẹn òun àwọn máa ń ro kinní yẹn pé ṣe bí dámìsà ó wà select mo ti ń rí lọ fàáfàá mo rò pé òkè ó dàbí pé kéèyàn níwèé àti báírò lọ́wọ́ kéèyàn dẹ́kan máa fi kọ fábù àti tó bá ṣe hùn because why is some people etiquette ó sọ pé mo ti ń rí lọ fàá ju. àwọn máa ń tọ́jú níbi tẹ́ ẹ wá yìí
ọmọ Yorùbá tó bá débi báyìí tọkọ Yorùbá tú ẹni yẹn kò ní nǹkan kan ṣe mọ́ láyé bá ti débi báyìí because naturally that means that ó create to her from the scratch then intentionally because also like I believe in destiny that is kadara so that means that anything we are practicing according to our doctrine what means it has already been ordained so that means that let's say okay this Islam is a thing of for you that means that already ordained àwọn tó máa go astray àtàwọn tó máa lọ to the right path from the scratch so it's just like kéèyàn come and play a game. ìyá mi the fact ni wípé ṣe lẹ́yìn ìgbà tí àyà Kùránì yìí wá sọ̀kalẹ̀ tán tó sọ pé òun lòun máa ń sìyàn lọ́kàn o ó wá tó wá fi àyà Kùránì 9:5 ó wá fi gbáǹdì pé sẹ́rí ànábì Muhammed gbogbo àwọn tí mo sì lọ́kàn yẹn fàtúlùlà kọ́rọ́ mọ́ pa wọ́n. àwọn yẹn tún wá ń dóyàwó wọ́n tún bímọ o. tòótọ́ torí kẹ́ ká reason ẹ̀ tòótọ́ báwo ni Ọlọ́run tó dá wa tó yẹ kó lè dá gbogbo wa equally tó wọ́n á intentionally select àwọn kan láti go astray ó dẹ̀ máa select àwọn kan láti wà in the right path. ó wá sí ọmọ para wọn. orí mi ti ń bọ̀ ń bẹ́. gbọ́dọ̀ ẹ lọ gbọ́mi tútù sórí kẹ fọmọ yín lọ́yàn ẹ wà òkè kẹ tẹ kẹ ṣẹ gbọ́. ẹ ṣe. Islam pòfo àbí kílẹ̀ Islam pòfo ẹ bá a sọ. Islam pòfo ẹ tọ́ máa ṣe. mo ní quick question kan nípa nínú Quran verse tó ní sálíkàlì kìtàbù mo mọ Quran verse yẹn. kí ló sọ ní Yorùbá. mo fẹ́ kẹ́ kà á ó ní kan níbẹ̀ tí mo rí nínú ẹ̀ mo fẹ́ yọ ọbẹ̀ yẹn. tẹ́ bá sọ ní Yorùbá àbí tẹ́ bá sọ àyà Kùránì yẹn máa gbé jáde kí ni kí ló sọ ní Yorùbá. tó ní pé Ọlọ́run ìwé yìí pé tó pa yín láṣẹ lórí ìwé yìí tó sọ̀rọ̀ ìwé Quran nínú verse yẹn. nǹkan tẹ àyà Kùránì kan bẹ tó sọ pé tí. wọ́n ní Quran 2 àyà 2. Quran 2 ilé kan sọ yí pé ó ní tó bá sọ gbogbo òkun tó bá sọ di hinki tó bá fẹ́ fi kọ ọ̀rọ̀ òun kalẹ̀ òun ò lè kọ́ tán ṣé lẹ́ ń sọ. no mo rò bí abẹ́ ni. because ọ̀kan bẹ ní sọ pé tó bá sọ omi òkun di ẹ máa gbọ́ ṣáde àwọn àfáàtì máa ń parọ́ fún yín pé wọ́n kọ Àkùránì ṣe bí àpáta wọ́n kọ sáré ìwé irọ́ ni o kò possible o ṣáde wọ́n ti ní ìwé Àlùkùránì yóò ti pẹ́ débi tó ti máa ń sọ ipò ti pẹ́ gan irọ́ ni o wọ́n ẹ̀ṣẹ̀ kọ́ ni o ayé Àkùránì sọ pé tó bá sọ omi òkun tó bá sọ di yínkì tó bá fi kọ òun sílẹ̀ wọn ò lè kọ́ tán ẹ máa wá gbọ́ bóòdì Allah sì mọ̀ pé yínkì wà sọ́dá yínkì ni tó lọ dá yínkì definitely wọ́n ti ń kọ ìwé ní Ànábì fi ganu sókè débi ń sọ ọ̀rọ̀ yẹn wọ́n ti ń kọ ìwé. bàbá mi àṣẹ òrìṣà ṣe lè gbé Bákọ́rà yẹn sókè náà kàwé. ok Quran kí ni Bákọ́rà. Quran 2 àyà 2 àwọn èèyàn sọ pé Quran 2 àyà 2. wọ́n ní kẹwọ́ comment olówó ẹ̀kọ́ ok aṣọ òrìṣà wọ́n ní kẹwọ́ comment olówó ẹ̀kọ́ ń bá yín wí. mo ti rí Quran 2 kí ni mo ti rí. Okay, so I saw about gbóhùn sókè. Only this is the book. There is no doubt about it. Ó ní pé ẹ wo ìwé Àlùkùránì yìí o, ó ní pé kò sí nǹkan kan pé kẹ́ rò pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ nípa rẹ̀. Nǹkan tí mo sọ ni mo fẹ́ yọ ń bẹ̀ náà gangan lélẹ̀. Ṣé Allah mọ̀ pé ìwé kan wà ní ṣé ìwé wà ń gbà yẹn ni? tó ń sọ̀rọ̀ nípa ìwé. Gangan làjọ ń sọ ṣé di ibà yẹn ó ń sọ̀rọ̀ nípa ìwé tó fi ń sọ pé ìwé yẹn lélẹ̀. Àìgbọ́n tẹ́ bá rántí ń gbà yẹn wọ́n ti kọ Bíbélì kalẹ̀ Bíbélì ti wà so wọ́n ti kọ Bíbélì for thousands of the years Ànábì dẹ̀ ti rìn pẹ̀lú àwọn tó ń jẹ́ Christianity tó jẹ́ àwọn Christianity ó ti rìn pẹ̀lú wọn so ó kàn mú gbogbo kìíní yẹn. tó wá fi wá jẹ́ inú Quran ló ti sọ pé this is the book ìwé yẹn lélẹ̀ ìwé tá a sọ yẹn lélẹ̀ ṣé aláàmọ̀ pé ìwé kan wà ṣáájú ìgbà tí wọ́n yẹn ṣé ọmọ pọ̀ máa ń kọ̀wé ni. olówó ìkọ̀ ẹ̀ káàbọ̀. nǹkan tó yẹ mi níbẹ̀ yẹn gba wọn á sọ̀rọ̀ nípa ìwé ṣé aláàmọ̀ ìwé ni ṣé ó mọ̀ pé ìwé máa wà nílé ayé ni. ṣé ẹni náà mo ti ń ṣàlàyé fún yín Al-Quran ṣé ẹni gbogbo kìíní yìí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn change ẹ̀ ni wọ́n kàn change àwọn kìíní àwọn tó kọ Quran ló kọ Bíbélì ṣé ẹni kìíní yẹn ẹyẹ wo ẹni tó bá lọ́pọlọ a mọ̀ pé irọ́ lásán ni Quran kò sí nǹkan kan bẹ́ẹ̀. láìsí pé láti dá ìwé láti gbà yẹn ó ti dá ìwé sílẹ̀ tó wá ń sọ pé this is the book. so bó ṣe jẹ́ nìyẹn ṣé ẹ bá ní béèrè míì kẹjẹ ká mọ̀ ìyá wa. ẹ̀ẹ́dẹ̀ẹ́pọ̀ tí mo ní náà nìyẹn. mo kí gbogbo ilé ẹ kalẹ̀ sísá Laot ṣé wàá ń bẹ̀ Laot. ẹ káàbọ̀ lọ́rọ̀
wà ń bẹ̀ mo wà ń bí ẹ kálẹ̀. So mo ní láti jọ yẹn báwo lẹ ṣe ń fi ìgbà tẹ gbọ́ gbogbo àwọn tẹ gbọ́ nípa Quran. Like mo wà initially mo wà shaking. Then the next day mi lè sùn kódà èmi àti Miss Chora to introduce mi sí group yìí a sọ̀rọ̀ mo ké because mo jẹ́ àkọsẹ́ pé mo wà practicing bẹ́ẹ̀ not to the core but like mo jẹ́ ọkọ̀ tẹ́kí mo ti wà so in fact in NC mi mo study Islamic studies political science so it's a religion I studied apart from just practicing it. So learning, especially the fact that mo jẹ́ ọkọ̀ tẹ́kí pé when it comes to like mo lè sọ pé I'm a feminist. So learning, it's not as if me sick, but the reality, I'm working on calling out on something. So having to see all those things, especially the fact that Islam would say, verses continuous of Philology verse 434, is it not it? That strike, to some people strike could bring money láti pe àwọn tó jẹ́ bí àwọn àfáà mi. Because kìtẹ̀ yóò tẹ̀ kò convince mi, kí wọ́n dàbí pé mo hallucinate, mo wà convinced at all. So àtìgbà yẹn ṣáà inquisitiveness yẹn ti ń wá. So mo nǹkan tí ẹ mọ̀ reality check yẹn ṣe mọ̀ nǹkan tí yẹn ti wà used to for like 26, 27 years. So having to see the reality of things and is kind of like it's just a lot going on. But Misha sticks to this group for now. Misha with time, I'm going to get convinced perfectly without having to have any doubt or fear, because mo were in between mo room by me, more what to do next. But Misha washa. Aṣọ́rìṣà ẹ má bínú bí sista kí lorúkọ yín àbí kí ìmánu làwọ́tì náà dàbí. Ẹ máa lo làwọ́tì sílẹ̀ kó wùlà ọ̀yọ́. Àwọn èèyàn máa DM yín àwọn muslim àwọn àfàbà yẹn wọn máa ní kẹ́ má kúrò àdèfí tipátipá mú yín bọ́jẹ́ tó ní báyìí sọ̀rọ̀ ni mo ti mọ̀ pé ẹ máa fi Islam lẹ̀ nípa ẹ̀rù tó ń bá yín yẹn pé ṣé bí ya ẹ máa wọ. Ó sọ fún yín ó sì dín ẹ̀mẹ̀ ó sì ń bá sọ̀rọ̀ pé kó má dá wa lóhùn ṣe wọn yẹn so làwọn ti ṣe ẹ ń wò pé bí ẹ máa jóná ni àbí ẹ̀rù lẹ́yìn bá kálí kíkẹ́ rẹ̀. Wo ẹ ti get mo ṣì wò pé. ó ti mo wá fún nìyẹn mo ti kọ́ ọ̀bọ̀ àwọn tèmi ò comment. ẹ má jẹ́ ń parọ́ fún yín that's still my fear because based off the fact of nǹkan tí mo ti wà used to as if I'm going astray. That's just the shortcut of the yam. So mo ti comment wọn tèmi ò wo comment ni ó jẹ́ nǹkan tí àwọn tí wọ́n máa fẹ́ fẹ̀sìn Islam sílẹ̀ tó máa ń bẹ̀rù jù nǹkan number 1 tó máa ń bẹ̀rù yẹn bí àtọ́wọ̀n bá ṣe mọ́ báyìí àwọn máa jóná torí iná náà ni wọ́n fi mú àwọn ìyá wa àtọ́wọ̀n bàbá wa. Ìkejì wọ́n dẹ̀ fi gbádùn pé lẹ́yìn tí wọ́n bá kú wọ́n máa gun Lamborghini, Ferrari, Maserati gbogbo designer ló máa lò gbogbo nǹkan yẹn ni wọ́n fi mú àwọn èèyàn wa. So mo á ní ìdùnnú àtayọ̀ láti fi hàn yín pé gbogbo àwọn Muslim máa tún jóná. Ṣẹ́gẹ̀t so aṣẹ́rìṣà àtẹ́bá lè bá mi ṣí sọ́dọ̀ tún mi. Ṣé pé téèyàn bá ń practice náà téèyàn bá jẹ́ practice náà èèyàn ṣì máa gbóná. Quran kí nìyẹn? Quran 19:65-72 ẹ ṣe. Ẹ káàbọ̀. Ìyàwó ọba gbogbo àwọn àfa àwọn pọ̀ wọ́n ṣà ń wá yín pé sísítà wa tó ń lo nìkọ́ọ̀bù yẹn ẹ ṣáà ṣe ojú náà. Ẹ má bàa dá wọn lóhùn. Ojú yín ṣe. Ìwọ kọ́ là ń bá wí obìnrin ní àwọn wèrè. Bàtà mo ṣí ẹ fọ́nrán obìnrin kan náà sí nìkọ́ọ̀bù sísítà mi wọ́n dẹ̀ lọ fọlọ́pàá mọ̀ bí àwọn ní kó máa lo ìjáàbù mọ́ àwọn arábí yẹn wọ́n níṣòro gan-an. Imagine. So làwọn ẹ lè ka láti. Olówó èkó kí n tẹ sẹ́ǹdì yẹn kò yé mi torí kí náà ṣe mú. Ló fi bí wọ́n lo nìkọ́ọ̀bù ó dẹ̀ fi ń mo máa ṣàlàyé fún yín kí ìyàwó ẹ sáré kà náà ó yẹ gbọ́n sókè. He is the Lord of the heavens and the earth and everything in between. Allah lòun ni ayé àtọ̀run àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀. So worship him alone. Ó ní kí wọ́n sin òun nìkan. And be steadfast in his worship. Ó ní kí ẹ̀dẹ̀ dúró ṣinṣin nínú sísìn tẹ̀ ń sin òun. Do you know of anyone equal to him in his attributes? Ó ní ṣe ẹ̀mọ́ ẹni tó lè bá òun ṣe dọ́gba nínú nǹkan tó ń bá ń ṣe. Okay. So àwọn Adélékè ẹja lọ 66. Aṣẹ́rìṣà ajárí ẹ̀ṣẹ̀ má bínú. Yet some people ask mockingly. Síbẹ̀ wọn kan béèrè níbèrè yẹ̀yẹ́. After I die. Ṣé táwọn bá kú tán? Will I really be raised to life again? Ṣé àwọn máa jí dìde padà? Do such people not remember that we created them before when they were nothing? Ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ gbàgbé pé àwọn dá wọn nígbà tí wọ́n jẹ́ nǹkan? 68 Aṣẹ́rìṣà. Bó ṣe ń ṣe yẹn lè bá mi gbé àdìsí yẹn jáde ṣẹ̀gẹ̀ Sahih Muslim tí sókè ẹ bá tẹ̀síwájú
aláwọn Ó ti lọ́wọ́ ọmọ tán. dájúdájú tó máa jóná nínú iná náà ó yìí wà ń bẹ̀. Then, okay. There is none of you who will not pass over. Okay, ṣẹgbọ́n okay. àṣẹ òṣèlú bá wa gbé sí láti 71 dé 72 àti ka 70 tẹ́lẹ̀. There is none of you who will not pass over it. Allah ní kò sẹ́nìkan nù yín o, gbogbo yín àfi kẹ́ wọnú náà. This is a decree your Lord must fulfill. Allah ní eléyìí ní ìlérí tó wọn láti ṣe tó dẹ̀ máa mú sí múṣẹ. But any suru kini verse there is none of you who will not pass over it. Story according to Islam. Okay. No, any suru ti verse yìí nínú Islamic teaching ní kíní kan tó máa ń pè ní wọ́n ní bridge kan. Amadébẹ̀ mo ṣe fẹ́ lọ kà á fún yín kó yé yín. So aṣẹ́ òṣìṣẹ́ tó lọ sí àdìsí yẹn bá gbé tẹ̀sí 71 àti 72 jáde kàkíní àti wọ́n kà. MS bá ti ṣe tó bá gbé Sahih Buhari. Ṣé kí n gbá àdìsí yẹn sí ni? Ẹ kàn lóòdù ẹ̀sọ́dọ̀ yín mo fẹ́ ka tẹ̀sí fún wọn náà. Ó ti wọ́n jọ ká. ẹ wá rọ̀ ló ti wà rí. Wọ́n ní kíka ibi tí dúdú nìkan ti máa jóná fún wọn. Tábà ti fún wọn ládìsí yẹn kan wọn máa balẹ̀ torí iná ìhàlẹ̀ lásán ni. Láhọ̀ tí wọ́n ti gbé dé. Okay. There is not one of you but shall approach it. Kò síyàn kan ní àfi kẹ́ ẹ débẹ̀. That is a fixed ordinance of thy Lord. Àfi kẹ́ ẹ wọbẹ̀ Allah ti ṣe ó ti parí ẹ̀ kò sẹ́ni tó lè yí padà àfi kẹ́ ẹ wọnú náà. So tabari Muslim wọ́n tó ìfẹ́ fi Islam lẹ̀ tó ń bẹ̀rù torí iná. Gbogbo Muslim náà máa tún jóná. So kí ló wà fi Islam lẹ̀? Nínú Islam kí ni Passover yìí? Ó sọ pé. A máa gbé bẹ̀ máa ju ibẹ̀ ràn yín bọ́ mo kàn fẹ́ kọ́ mọ̀ pé Quran ti ní gbogbo Muslim gbogbo èèyàn máa jóná àti Muslim àti òṣè Muslim. So ẹ jẹ́ ká wá lọ bí tí Muslim ti máa jóná iná Muslim kẹwo bí náà yẹn ṣe rí. MS ṣe bá gbé síbẹ̀. Ẹ jẹ́ àlọ́. Narrated by Abu Hurairah, the prophet said. Bóyá ṣe àlàyé Muhammadu wípé. Oh Allah's apostle. Muhammadu òjíṣẹ́ Allah. Shall we see our Lord on the day of resurrection? Ó ní ṣé wọ́n máa rí Allah tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde. He replied, do you have any doubt in seeing the full moon on a clear, not cloudy night? Wọ́n fún lésì pé ṣé o níyè méjì tí òṣùpá bá yọ kúrò ní jẹ́ kẹrin ni. They replied, no, O Allah's apostle. Wọ́n dáhùn pé rárá owó Muhammadu. He said, do you have any doubt in seeing the sun when there are no clouds? Ó tún ní ṣé ẹ níyè méjì pé tóun náà bá yọ kúrò ní jẹ́ kẹrin ni. They replied in the negative. Wọ́n fún lésì sí àgọ́. He said, you will see Allah your Lord in the same way. Ó ní ẹ máa rí Allah lọ́nà kan náà bákan náà. On the day of resurrection. Tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde. People will be gathered and he will order the people to follow what they used to worship. Allah lọ́wọ́ èèyàn máa kóra jọ, àwa máa pàṣẹ kó máa tẹ̀lé nǹkan tí wọ́n ń sìn. So some of them will follow the sun. Àwọn kan á tẹ̀lé òòrùn. Some will follow the moon and some will follow other deities. Àwọn kan á tẹ̀lé òṣùpá, àwọn kan á tẹ̀lé nǹkan bí tí wọ́n jọ́sìn fún. And only this nation, Muslims, will be left with its hypocrites. Allah ní àwọn ọjọ́ yìí nìkan ìjọ Muslim wọ́n á fi wọ́n lẹ́ẹ̀bẹ̀ pẹ̀lú àbòsí wọn. Ẹ máa bá wa lọ. Allah will come to them and say. Allah máa wá bá àwọn Muslim á wí pé aṣẹ́ òṣèré yẹn ní fọ́tò Allah á wí pé. They will say, we shall stay in this place till our Lord. Tó bá ti rí Allah lélẹ́yìí láyéláyé, a máa dúró síbi tí Allah fi dé. Eléyìí ó jẹ́ jálá torí nǹkan tó rí jẹ́ ṣìgìdì tó ní ó ní ìwo, ó ní apá ọ̀tún méjì, ó ní ẹsẹ̀ kan. Abirùn ní nǹkan tí wọ́n rí eléyìí ó jẹ́ jálá. Ẹ bá gbèsè kọ́ máa kà lọ, Allah rè òun nìyẹn. Wọ́n bá wọn gbé ṣìgì yàyà yẹn sí ẹ kí n bá yín dá àdìsí padà. Ẹ ti rí Allah ó yá, wọ́n wá wí pé. Ibẹ̀ yẹn wà blurry mi rí sàlẹ̀ yẹn lẹ́yìn tí làwa lọ́ọ́ dé. Ok, ẹ kí n gbé next page síbẹ̀. A máa dúró sí tàlà fi máa dé o. Ẹ kí n bá yín gbé next page sí. Wọ́n ti kàdélẹ̀ ṣọ́ọ́ ti kàdélẹ̀ ni. Ó dà mọ́ ti délé. Ó wà blurry lẹ́yìn we shall stay in this place till our Lord. Eléyìí ó jẹ́ àṣẹ, a máa dúró síbi tàlà fi dé. Ẹ jẹ́ kí n bá yín gbé next one sí, ẹ má wọlé. Ó yá. And when our Lord Allah will come to them again and say, I am your Lord. Allah bá tún wá bá àwọn Muslim, èmi làlá ẹ wò mí dáadáa, ẹ wojú mi. Mo ní ìwò lóòótọ́, mo lápá ọ̀tún méjì, mo lẹ́sẹ̀ kan, èmi rí èmi làlá. Ẹ wò mí. Àwa wí pé kí ni again? They will say, you are our Lord. Allah will call them. Wọ́n làlá wa.
Allah will call them and as Allah will call them and as Sirat, a bridge will be laid across hell. Sirat yẹn mò ń sọ gbà yẹn. Allah máa wá pe afárá kan fún wọn o. Ìyẹn afárá tẹ̀ sọ yẹn rí pé mo ti mọ bí tẹ̀ ń lọ. Afárá Sirat pé ó yá. And I, Muhammad, shall be the first amongst the apostles to cross it with my fingers. Muhammadu ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ gun afárá yẹn tó ṣe máa pe Muhammadu pé aṣíwájú ẹ̀dá. Ìyẹn nínú iná ni o. Òun ló máa kọ́kọ́ jẹ́ aṣíwájú tó máa gorí afárá yẹn nínú iná. Ẹ jẹ́ á lọ. Nobody except the apostle will then be able to speak. Kò ní sẹ́ni tó máa sọ̀rọ̀ àyàfi òjíṣẹ́ Muhammadu àwa máa wí pé kí ni o. And they will be saying then, oh Allah save us, oh Allah save us. Inú lọ́wọ́ iná ń jo Muhammadu kan jóná máa ní yé Allah ṣàánú mi, Allah jọ̀ọ́ má jẹun kú báyìí, jìyà ipò ṣàánú mi síjú àánú wò mí. Allah Muhammadu máa jó aláǹtá bí iná ṣe ń jó. Ẹ jẹ́ á lọ. There will be hooks like the thorns of Sadan in Ní tó hell. wà nínú iná náà tó ń pè ní irin Sàádà nínú iná tó wà ìyà jẹ Muhammadu. Have you seen the thorns of Sadan? Ṣé ẹ ti rí irin Sàádà yìí náà rí? The people said yes. Àwọn Mùsùlùmí ní bẹ́ẹ̀ ni àwọn ti rí rí. He said, these hooks will be like the thorns of Sadan, but nobody except Allah knows their greatness in Allah sọ size. pé irin Sàádà kò sẹ́ni tó mọ bó ṣe nípọn tó bó ṣe rí àyàfà Allah nìkan ló mọ̀. And this will entangle the people according to their deeds. Ẹ̀dìmọ̀ irin ló máa wọ ẹnu àwọn èèyàn ló máa jáde dì wọn gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wọn bá ṣe tó. Okay. And some of them will fall and stay in hell forever. Some of them will fall and stay in hell forever. Àwọn kan á jábọ́ sínú iná yìí wọ́n á wà bẹ́ẹ̀ títí ayérayé. Others will receive punishment, torn Àwọn into kan á gba small ìjìyà. pieces, Wọ́n á wá orí wọn á fọ́ká sí wẹ́wẹ́, wọ́n á fọ́ká sílẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ á lọ. and will get out of hell. Wọ́n á wá jáde kúrò nínú náà. Ẹ máa bá wa lọ o. Tẹ́ bá rántí Kùránì ẹ̀kan yẹn. Ó lóun máa kó àwọn Mùsùlùmí yọnu náà. Ó yẹ máa kà lọ́ tí ń yé wa wáyé. Till when Allah intends mercy on whomever He likes amongst the people of hell. Títí tí Allah fi máa ṣíjú àánú wo ẹni tó bá hàn nínú àwọn tó wà nínú náà. Ẹ gbé sókè. He will order the angels to take out of hell those who worship none but Him alone. Ẹni sùn ẹjẹ́ ń béèrè béèrè. Àwọn wo ló ń sin Allah nìkan tó mú nǹkan míì mọ́? According to so far, doctrine was taught that I believe is the Muslims. Nǹkan míì mọ́ àwọn wo? Muslims. Okay, ó yẹ ra túnbẹ̀ yẹn ká kó lè jọ yé gbogbo wa. Ẹ ṣe ẹ jẹ́ á lọ. Allah will order what? Atibo. Ibi tẹ́tí kà pé Allah will order angel. Ibẹ̀ yẹn mo fẹ́ kó yé gbogbo èèyàn. Okay, we'll order the angel to take out of hell those who worship. Ibẹ̀ mi kàkà dédé. Allah will order ó máa pàṣẹ fún àwọn màláíkà ó yá. To take out of hell Kí wọ́n mú àwọn èèyàn jáde kúrò nínú iná. those who worshipped none but Him alone. Ṣẹ́gbọ́n àwọn Mùsùlùmí tí wọ́n ń sin Allah nìkan tí wọ́n mú nǹkan míì mọ́. Ẹ̀yin ẹ má bá wa dé o ó yá. The angels will take them out. Yẹpa màláíkà máa wá mú àwọn Mùsùlùmí tí wọ́n ń sin nǹkan míì mọ́ Allah wá mú wọn jáde láti inú iná. By recognizing them from the traces of prostration. Nípa àmì dúdú bí wọ́n ṣe ń forí balẹ̀ fún Allah ẹ jẹ́ á lọ. For Allah has forbidden the Otiton Bibe. Ìtàn o àjà lọ. Okay, MS ó ti tán ẹ bá gbé sí ìyókù. Allah ti ṣe iná ní èèwọ̀ pé kò gbọdọ̀ jó bí dúdú orí wọn MS. Next page àbí. Bẹ́ẹ̀ ni. Ó ti wà ńbẹ̀. The order the angels to take out of hell those who worship none but the angels will take them out by recognizing them. For Allah has forbidden the hellfire to eat away those traces. Mo fẹ́ kẹ́ka díẹ̀ á lè yí gbogbo àwọn èèyàn ṣẹ́gbọ́n. The angels will take them out. Màláíkà máa wá mú wọn jáde láti inú iná. By recognizing them from the traces of prostrations. Pẹ̀lú àmì dúdú wájú orí wọn ló máa fi dá wọn mọ̀. For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah ti ṣe iná léèwọ̀ pé kò gbọdọ̀ jó ibi dúdú orí iwájú àwọn Muslim tí wọ́n fi ń kírun. So they will come out of the fire. Yépa àwọn Muslim wá jáde láti inú iná. Ẹgbẹ́ sókè. It will eat away from the whole of the human body. Iná máa ṣe kí ni fún àwọn Muslim? Iná máa jó gbogbo ara wọn. Except the marks of the prostration. Àyàfi bí wájú dúdú orí wọn nìkan ni náà ò ní jó. At that time, tó bá di àkókò náà, they will come out of the fire as mere skeletons. Yépa àwọn Muslim máa wá jáde láti inú iná pẹ̀lú kí ni? Bánsá egungun ẹran. MS ẹ dá padà síbi ẹlẹ́ẹ̀kejì díẹ̀ níbi tó ti ní pé Allah will order angel ibẹ̀ ìmúrẹ́ kàkà díẹ̀ díẹ̀.
káwọn èèyàn kan gbọ́ bí mo ti gbé sí. ẹ ṣe sísá làwọn tẹ má bínú ẹ jẹ́ á lọ. Láti go again. Láti fi tó ti ní angel Allah will order angel to take. Okay, we order the angels to take out of hell those who worship none but him alone. ṣé ẹgbẹ́ yẹn wá Allah máa pàṣẹ fún àwọn màláìka kán mú àwọn muslim kan sin Allah nìkan tí wọ́n mú nǹkan mímọ́ Allah kan mú wọn jáde láti inú wọn. The angels will take them out by recognizing them from the traces of prostrations. yípa àwọn màláìka máa mú àwọn muslim jáde nínú wọn pẹ̀lú àmì dúdú wájú orí wọn tí wọ́n fi ń forí balẹ̀ fún Allah. Allahu Akbar. For Allah has forbidden the Allah ti ṣe ní èèwọ̀ ẹ̀mẹ̀sẹ̀ bá wà gbé Allah ti ṣe ní èèwọ̀ pé ó ti wà ní. Allah ti ṣe léèwọ̀ pé okay, then we take them. For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah ti sọ pé iná ò gbọdọ̀ jó ibi dúdú wájú orí wọn tí wọ́n fi ń forí balẹ̀ fún Allah. So they will come out of the fire. Àwọn muslim wá jáde láti kúrò nínú náà. It will eat away from the whole of the human body, except iná máa jó gbogbo àwọn muslim máa jó gbogbo ara wọn á jó ẹpọ̀n wọn á jó irùngbọ̀n àfà á jó bí ṣòkòtò tó ń wọ̀ tí ó jẹ́ kó délẹ̀ tẹ̀blík á jó irùngbọ̀n ọmọ tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ yìí iná máa jó ojú Olúwo á jó ẹpọ̀n mufti oníbẹ̀lẹ́nu yìí á jó gbogbo ojú wọn ẹ gbé sókè kí ló sọ. except the marks of the prostrations. àyàfi bí àmì dúdú wájú orí Olúwo yìí nìkan náà níjó iná máa jó ẹpọ̀n Olúwo á jó ẹnu Olúwo á jó imú ẹ̀ jó etí ẹ̀ mọ́ ń gbọ́. At that time, tó bá di àkókò náà tọ́ílẹ̀tì òun ṣe ń jóná nù náà tọ́ílẹ̀tì ilé ayélujára. they will come out of the fire as mere skeletons. yépa àwọn muslim máa wá jáde nínú náà pẹ̀lú báńsà egungun ẹran so ìyá wa ṣé ẹ̀rù náà yìí ń bá yín báyà bẹ́ẹ̀ ẹ̀rù náà ó bá yín mọ́. sọ jẹ́ fún yín lẹ́yìn kan msf fún mi ní mascad alimasab 119 filẹ̀ ẹ má bẹ̀rù nìkan ò ní ṣe yín. bẹ́ẹ̀ ní sùn nǹkan tí ẹni tó bá wá ń kírun tí yóò bá ń ti kinní lórí ẹ̀ ńkọ́. tó kú ó gbọ́dọ̀ lọ ṣe tààtúrò dúdú yẹn o torí aláwọ̀ bá wọn ṣeré o. no mi ìṣeré náà tẹ́ bá wà nílé máa gbọ́dọ̀ máa ní táwọn èèyàn bá kú pé àwọn màláìka méjì kan máa wá bá wọn àrọ́ bùkà tálà láàárẹ̀ ẹ̀sìn wo ló ṣe. ẹ rántí pé torí wọn ò dáwọn èèyàn mọ̀ àmì yẹn nìkan ṣe gẹ́ẹ̀tì aláàgọ́ ò mọ bó ṣe ń lọ ó ti mọ̀ gógóró yìí so ẹjẹ́ àka eléyìí ẹ̀ṣẹ̀ ẹjẹ́ lọ. Abu Darda reported God's messenger as saying, Muhammadu wípé God created Adam God created Adam. Allah lòun dá Ádámọ̀. When he created him and struck his right shoulder. Nígbà tó dá Ádámọ̀ ó fa apá ọ̀tún Ádámọ̀. And brought forth his offspring, white like small ants. Àwọn ọmọ tó máa jáde lápá ọ̀tún Ádámọ̀ wọn ajíjẹ funfun. And he struck his left shoulder. Ó tún fa apá òsì Ádámọ̀. And brought forth his offspring black as though they were charcoal. Ó lóun tó máa jáde lápá òsì àwọn dúdú ìyá wa làwọn àwọn dúdú àwọn bíi Olúwo àwọn tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ àwọn mufti oníbẹ̀lẹ́nu àwọn Sulaimon Farouk kí lórúkọ ọmọ ìmọ̀ mọ̀ọ́fà àwọn ọmọ àlè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ó yá ẹjẹ́ lọ. Then he said to the party on his right side. Allah wá sọ fún àwọn ọmọ Ádámọ̀ tó wà lápá ọ̀tún àwọn funfun yẹn pé. To paradise and I do not care. Ó ní kó máa gba àlùjọ náà sí ọ̀run rere kọ́ lọ máa gbádùn ó ní kó wá ní pé kí ni. And he said to the party in his left shoulder to hell. Wọ́n ti gé etí òun lọ I do not care wọ́n gbọ́ yẹn jà náà. To hell and I do not care. Ó wá sọ fún àwọn dúdú tí wọ́n wà lápá òsì àwọn Rashidi òdu àwọn tọ́ílẹ̀tì ọmọ àlè Ògbómọ̀ṣọ́ Allah wá sọ fún wọn pé kí ni ibo ló ní kọ́ lọ. To hell and I do not care. Ó ní kọ́ máa lọ sínú náà. Ẹ má bínú ṣé sọ yìí àdìtì lélẹ̀. Àká dọ̀yìí fún bí àwọn Olúwo Rashidi ọmọ àlè mufti oníbẹ̀lẹ́nu Sulaimon fún náà ó lóun ò gbọ́ nǹkan kan ṣe pé Allah yanjú ms jẹ́ fún wọn ní final Allah ní tóun tó dá àwọn èèyàn. pé wọ́n bá ní ẹgbà Islam ẹgbà ẹni tá láti dá fún iná ìyẹn àwọn dúdú ti dá wọn lẹ́rẹ̀ẹ́dẹ̀ so ẹ nílò Islam gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a nílò ẹ̀sìn kankan ẹ ṣiṣẹ́ lásìkò ẹ̀tẹ̀ lófin ìlú kájọ ọmọlúwàbí dẹ̀ ní àṣà àti ṣe wa ìkọlọ́bàdẹ̀ ṣe ń lè ní ẹ ṣe. Last àdètè tí mo kà ti left and right. Àdètè tí mo kà ti left and right ẹjọ bá ń gbé sí mo fẹ́ screenshot ẹjọ. ok wọ́n ti bá yín gbé sí. Ok wọ́n ti screenshot ẹ. ọmọ ìkéré kan ti kú tí wọ́n lọ sin òkú ẹ̀
torí Muhammadu àtàlá àti Allah náà akéwòtọ̀rọ̀ jẹ ni wọ́n kókò àwọn arókò yọ̀ ni wọ́n sọ̀kúnsọ̀kù ni wọ́n ẹ ṣe so ọmọ fún wa yẹn kẹwò kẹlẹ́ fi mọ̀ pé Allah ti ṣe gbogbo nǹkan yẹn kó kàn wá mú Yorùbá Islam kàn wá àyànjú wọn pẹ̀lú Ànábì náà sí òkú káàkiri. ọmọ ìkiri kan ló kú tí wọ́n lọ sí tí wọ́n fi sọ̀rọ̀ ní ẹ̀ máa lẹ́sìn. Abájọ tí àtẹnujẹ fi pa ó ti yé mi. Olówó Èkó lédè yẹn béèrè pé ṣé sọ yìí ni ẹjọ́ ẹ máa bá. ẹ máa jókòó sí nǹkan tá a kà ń bí tí wọ́n ṣe gbogbo ẹ̀ sọ yìí ni. So àṣẹ òṣìṣẹ́ èèyàn kan wà ń bí ìbàyẹ̀ jẹ́ orúkọ ẹni yẹn ń jẹ́ Dayasabi Muslim ni ó fẹ́ wọlé ẹ lè bá wa fún láyé. Okay. Fẹ́yìn ẹ̀ nísàlẹ̀ Dayasabi ni ẹni náà ti ń ní Muslim lòun so ẹ̀jẹ̀ kó wọlé. So wọ́n ti gbé sí ó yà láọ̀ tí ẹ lè gbóhùn sókè ẹ̀ ṣe. Messenger. Muhammadu ó wípé. There is happiness for this child. Ìdùnnú fún ọmọ yìí o. Who is a bird from the birds of paradise. Ó jẹ́ ẹyẹ nínú àlùjọ náà. For it committed no sin, nor has he reached. Ọmọ yìí ò dẹ́ṣẹ̀ kankan kò dẹ̀ tí ì tó. The age when one can commit sin. Kò tí ì tó ọjọ́ rẹ̀ tó lè dẹ́ṣẹ̀. He said, Aisha ń wí pé. Per adventure it may be otherwise. Ó ní ó lè jẹ́ lọ́nà kan o. Because God created for paradise. Ó ní Allah dá àlùjọ náà. Those who are fit for it. Fún àwọn tó tọ́ fún o, ẹ máa gbọ́ o. While they were yet in their father's loins. Nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn tí bàbá súpè ìyá wọn kí àìgbẹ́ ènìyàn o. Bàbá wọn tí bàbá súpè ìyá wọn nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀. Kí ló sọ ọmọ ń gbọ́ yá? Are created for hell those who are to go to hell. Ṣẹ́gbọ́n Allah lòun ti ṣe é lẹ̀ ẹni tó máa lọ fún iná àlùjọ́nà fàlùjọ́nà ó bá lọ Mẹ́kà nígbàgbà kó kírun kí gbogbo wájú orí ẹ̀dùn Allah tó ló máa jóná. Láfi sọ fún èèyàn wa pé a nílò ìsìláàmù nílẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a ti ní nǹkan tó ju ẹ̀sìn lọ ìjẹ́ ọmọlúwàbí wọn fi kọ́ wa tabari àgbàlagbà àmọ́ o ẹ̀ka lẹ́sà ẹ̀ka sọ̀nsà ẹ̀rọ àmà ẹ̀kú jókòó mà ẹ̀kú ṣẹ́ mà a ti ní ìbọ̀wọ̀ fágbà gbogbo ẹ̀ la ní nílẹ̀ wa àmọ́ wọ́ọ̀tún sọ́wọ́ òsì amójú amọ́ra àwọn Muhammadu lọ ní wọn kọ́ wọn bàbá ńlá kú bàbá wọn afọ́fùgbému ni wọn so kẹ́lẹ́ fi mọ̀ pé a nílò ẹ̀sìn Islam ẹ̀yin tí ẹ bá yìí ń bẹ̀rù iná sàkámàǹjì ni wọ́n lò fún kò sí iná kankan. Ẹ ṣé gan sa máa túbọ̀ tún ṣe kò sí ọ̀la iṣẹ́ gan. Dayasabi ẹ lè ṣe máa kí yín. Ẹ tó lọ ẹ jẹ́ kún orí àlá dáadáa. Ẹnu wọ́n yìí wà pẹ̀lú ẹ máa ń kọ́ ẹ kí Dayasabi yẹn. Mo ṣe wà ń bí mo ṣe máa kọ́ ṣe máa gbọ́ àwọn. Sorry gbogbo lẹ́jọ́ má bínú Madam Inaya. Ọ̀run àpáàdé ti di àfagbára wọ̀ èmi ni queen look at my name I am a queen of hellfire. Satan gan sin ìjọba Satan ní agbára láti wọ̀ so ọmọ ilé kankan ò lè wọ̀ ìgbádùn wà ńbẹ̀ Fẹlá wà ńbẹ̀ Michael Jackson wà ńbẹ̀ Tupac wà ńbẹ̀ Whitney wà ńbẹ̀ so tó bá jẹ́rù náà ló ń bà yẹn máa bá àwa ibẹ̀ làwa ń lọ àwa ti lọ múlé síbẹ̀ VIP gan láyé wà ńbẹ̀ VIP láyé wà ńbẹ̀ so tẹ́ ẹ bá fẹ́ máyé yẹn tètè ra plot àwọn ó ti ń wá àwọn èèyàn ra ticket. Sẹ́ni ms ẹnìbẹ́ni yẹn ṣí máìkì wọn ẹjọ́ ẹni yẹn ti ń kọ́mẹ́ǹtì ti pẹ́ Dayasabi àbí kí ló sọ. Mo ti send invite sí. Ìgbà mi ẹ ṣe gan mo dúpẹ́ ẹ wo mo ní fẹ́ fẹnu sí nǹkan tẹ́yìn sọ láti jọ yìí first ms baba respect ancestor I love you die see ẹ ká lajú torí pé kí ni dábàá wò nípa ẹ̀sìn tá ń pè ní Arabian culture yìí because èmi ò lè kà mí ò ẹ̀sìn mùsùlùmí because àwọn ará àtiwá náà à ń pè wọn mùsùlùmí so ká má pè ní mùsùlùmí entirely ṣé ká má sọ pé maybe àwọn Arabian culture táwọn ti wà tó gbà because kọ́ tẹ́mi kọ́ máa sọ ní pé nígbà tí wọ́n máa ń túmọ̀ àwọn kìíní èdè Arabic yẹn tí wọ́n ti máa túmọ̀ ẹ̀ because mọ́mí mi jẹ́ Muslim so ìgbà tí wọ́n ti máa túmọ̀ ẹ̀ èmi máa ń béèrè one or two láti mọ̀ because mo fẹ́ mọ̀ èyí tí màmá ṣe ń bẹ̀ tí mo lè mọ̀ pé láì tó bójú mu tí ẹ mọ̀ téèyàn lè fi yan ọgàn láàrin àwọn èèyàn so nígbà tí torí Kristẹni dáàdì bọ̀ mọ́mí jẹ́ Mùsùlùmí so mo ní láti wádìí nínú méjì kí n lè mọ̀ láyé bí pé àwọn kìnìún méjì lọ jẹ́ bí Mùsùlùmí Kristẹni mi ní lè ní chance láti láti mọ̀ nípa òdì kejì so mò ń béèrè lọ́wọ́ tí wọ́n bí lọ sí nǹkan tó ń ṣe lọ́dọ̀ torí Ìlọrin ló bí wọn sí so nǹkan tó ń ṣe lọ́dọ̀ tí wọ́n nìyẹn so wọ́n mọ̀ dáadáa so ẹ̀dẹ̀ mọ̀ èmi dẹ̀ mọ̀ so mo believe pé wọ́n lè parọ́ fún mi so ẹ mọ̀ ìgbà tó dẹ̀ yà ẹ mọ̀ bí mo ṣe ń wádìí àwọn kìnìún
àwọn nǹkan tí mo wá mọ̀ díẹ̀ little ẹ̀ mọ̀ ọ̀bẹ yẹn kò sí translation so àwọn nǹkan tí mo wá mọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní argue pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ muslim ẹ̀mọ̀ ibẹ̀ ni mo ti wá ń rí pé like there is something off here báwo lèèyàn ṣe máa wà in his normal mind tó dẹ̀ máa reason pé irú èèyàn báyìí ni mo fẹ́ máa tẹ̀lé mọ̀ when I found out from my mom and tí mo dẹ̀ tún wá lẹ́nu àwọn ọ̀rẹ́ mi dẹ̀ confirm kí ni wọ́n dẹ̀ like sọ pé like ẹ̀mọ̀ Mohammed ó lè ṣe anything tó bá wọn ẹ̀mọ̀ kò báyìí na like is right because he's a prophet ẹ̀mọ̀ kò báyìí so I was not like ẹ̀mọ̀ ọ̀rẹ́ náà ṣé nǹkan yìí ṣẹlẹ̀ fi yan gan láàrin àwọn èèyàn nísìnyí okay tí bá fi bú ẹ̀sìn ṣé inú ẹ̀ máa dùn ẹ̀mọ̀ kò báyìí so nígbà mi ti bá wá wá ẹ̀nà tí mo fi bú ẹ̀mọ̀ wọn máa rí sọ́mọ àwọn ibẹ̀ láti kékeré ẹ̀mọ̀ kò bẹ̀ sí ní ìwádìí pé okay tí kò bá ṣe pé movement padà jẹ́ maybe 2026 ẹ̀mọ̀ normally kò sẹ́ni bọ̀ tó ní confidence láti jáde because muslim ní authority gan báyìí gan ẹ̀yin gan mọ̀ pé muslim ní authority gan lórí ilẹ̀ wa tí kò bá ṣe pé maybe àṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti sún wọn padà because kẹ́mà o ní Oǹdó àbí Àkúrẹ́ àbí nǹkan kan wáyà tí Fúlàní tí wọn bẹ̀ tọ́lẹ̀ ti ń jáde so ẹ ti mọ̀ wọ́n ti ní authority ó kọ̀ lè má ti gbilẹ̀ ni ẹ mọ̀ so ẹ máa ti mọ̀ pé like ọ̀nà nǹkan tó dẹ̀ ń tọ̀ yẹn kò sí ni mi ò fẹ́ mọ̀ ibi tí ẹ ń mẹ́nuba ọ̀rọ̀ yín lọ òun gangan ló ń lọ because tó bá mọ̀ padà máa yá tí Nigerian president tó bá lè switch sí Hausa pẹ́rẹ́ lẹ́sẹ̀ máa understand pé law yẹn máa wọ bí báyìí even àwọn people tó jẹ́ Arabia yìí wọ́n máa ní full movement nínú country wa ó dẹ̀ sure die so brainwashing ni ẹ̀dẹ̀ mọ̀ èmi kàn believe pé láti kékeré tẹ́ bá rà àwọn tó yẹ ká jẹ́ muslim gbàtà sí dàgbà ń sìn tó yẹ kí mo ń bá wọn sọ àwọn gan máa sọ pé like àwọn òṣèré kan bẹ̀rẹ̀ wọ́n kàn àwọn mo rò kẹ́kẹ́ good torí pé ẹ mọ̀ torí pé ẹ ti mọ̀ pé ìwà yẹn ń ṣe ìwà téèyàn lè rí mọ́yàn àmọ́ kò báyìí bọ́ ní kékeré yẹn mọ̀ bí wọ́n sọ wọ́n lọ́lé kí ó so wọ́n ní láti máa argue máa defend so bọ̀ nísìnyí ṣàyẹ̀wò pọ̀ tí ń lajú so movement ẹ̀ ń ṣe yìí Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ àti everybody Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ̀ ń gbìyànjú gan bẹ́ẹ̀. So Mr. Idowu Kayode ẹ lè gbóhùn sókè. Ẹ kálẹ́ o ìkí tó lọ́lá jùlọ lè ní kí wa ìlàgbọ́rọ̀ ìlàgbọ̀ yìí nílé o. Ọba tó ẹ kálẹ́. Ẹ mọ̀ mí bí ẹni mo owó tẹ́lẹ̀ ó pé mi kí n wà ní YouTube kí n jókòó pamọ́ sílẹ̀ kí n máa gbọ́ bó ṣe ń lọ ká máa kọ́mẹ̀ntì YouTube. Ìyá mi tí wọ́n tiẹ̀ ági tẹ́ ń doubt ara wọn ni ìbéèrè nǹkan ní fẹ́ bí wọ́n lè rí kó tó di pé mo sọ sí tèmi náà tó ń ṣẹlẹ̀ nílùú Lárúbáwá lè mí wà tẹ́wọ̀n eléwé kì í mọ̀ láìké ní kó tó di pé mo béèrè mo ń gbọ́ orin Berlin lọ́wọ́ mo dẹ̀ wá mi iṣẹ́ tí mo ń sáì tí mo ṣiṣẹ́ ọ̀gá mi àwọn onírùngbọ̀n yẹn ni mi fẹ́ dárúkọ torí mo wá láti máa bí ṣe wọlé sí sáì tó ní kí ló dé mo ṣe máa gbọ́ Quran mo ní orin tí mò ń gbọ́ orin àdúrà ni ó wá ní rárá ó ní kò sọ ní Lárúbáwá mo ní ṣe dandan ni kí n sọ ní Lárúbáwá ni kó tó di pé mo kọrin ó ní ṣèyítọ́nù ni orin tí mò ń gbọ́ ibẹ̀ ni ọ̀rọ̀ tí mo ní tó fi jẹ́ kí n padà wá sórí YouTube sórí TikTok nìyẹn ìpín nígbà tó ń bá wọn àṣẹrìṣà ń bá wọn àfáà yẹn fa ìpè ọ̀dà aláàdá èdè owó dábò ànábì kan sí èdè ara wọn ni láti lè wá defend yìí ṣé àràbù gbọ́ èdè yín ṣó dẹ́ èdè yín mọ̀ ìyẹn bẹ́ẹ̀ ìkejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àti mi. ìjọba àṣẹ pápápá ó dàbí wọ́n fẹ́ lọ alóhùn tó fẹ́ sáré sọ̀rọ̀ ẹ ṣe. ìkejì ń bẹ ni pé ṣé èyìnbó àti àràbù ṣé wọ́n gọ̀ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àlùjọ náà ẹ ṣe jẹ́ gold ṣé òyìnbó máa tà fún wa bí téyìnbó dẹ̀ ṣe wá picture tó ṣe wá picture 1000 years now lẹ̀ di àrọ́mọdọ́mọ wọn tó wá gbé ẹ̀sìn tó fi ń tàn fún wa ìyẹn nìkan jókòó kẹrò gẹ́gẹ́ bí ọmọlúàbí gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yẹ kẹlọ ṣe bí àwọn olè ṣe fẹ́ di èèyàn láwùjọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé ìdílé Yorùbá yín lárugẹ pé nǹkan tí mo jẹ́ nílẹ̀ kó tó di rè ni àbọ̀mí rè nílé o àbúrò àbọ̀yé nílé. ẹ ṣe bàbá. So Mr. Akànbí lè gbóhùn sókè làwọn tẹ bá ní ìkọta ìfẹ́ sọ ẹ jẹ́ ká dọ̀. No, ẹ ṣé gan èmi for now àwọn verse àwọn kan tẹ àwọn edit and all that tẹ ti fún mi yẹn ó tẹ mo tẹ ṣe ń bá ná so mo fẹ́ máa túbọ̀ máa ṣe everyday lẹ máa wá sí live ni. ìyá tẹ bá ti rí wa náà ẹ ti rí wa so àwọn àfáàtọ̀ bá wá mẹ́sẹ̀gì
ẹ lè sọ fún wọn pé àyè gbà wọn pé ẹ̀yin gan lè ṣe péjì yín at this àná ṣetán àti wá sí pé àná mo sì bá àwọn àfáà kọ̀ọ̀kan tí mo sọ náà ni péjọ́ tá a sọ̀rọ̀ tí mo wá láti yẹn ọjọ́ yẹn àárọ̀ ọjọ́ yẹn àwọn àfáà tọ̀tẹ̀ pè mí ní wọ́tọ̀tẹ̀ tá a tún share number ara WhatsApp wọ́n tó bí méjì tá a sọ̀rọ̀ for hours but still the same thing none is that we are just rotating on the same spot àwọn questions ti ẹ throw at me. àwọn àfáà máa fún yín lámbà nínú àwọn ìmásítọ̀sára yìí ẹni kan máa bọ̀ ń bí ẹni káwọn àfáà yẹn máa bọ̀ ń bí bá a ṣe fẹ́ ṣe wá ń bì àwọn kan máa wọ díẹ̀ mi àwọn èèyàn tí wọ́n wá síbì tá à ń bá sọ̀rọ̀ tó ń fi Islam múlẹ̀ wọ́n padà wá fìdí wa back wípé àwọn mùsùlùmí wà ń bí wọ́n wá ń wọ inbox wọn wọ́n wá ń sọ fún pé ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn tẹ́ ẹ bá jẹ́ wà ń bì tẹ́ mọ̀ pé rọ́là ń pa kí ló yẹ tẹ́ ẹ send request kẹ́ bọ́ sókè kẹ́ wá defend àwọn àfáà wa ní pé tẹ́ bá ti rí pé àwọn tí ń sọ nǹkan tó right pé máa mú ìka wọn. ó dà ẹ máa bọ̀ ń bí mú tu wọn. wọ́n bá ti dìbò lẹ́ẹ̀kan rí wọ́n ti tẹ́ àdùn. but èmi jẹ́ ọ̀kan tẹ́ pé kò sí báwo mo ṣe fẹ́ sọ mo kò ṣe pé bẹ́yà ẹ̀ ń force mi but mo ń rí àwọn pọ́ìntì tó ti tí mò ń bá tó ń dé tó dẹ̀ ń jẹ́ kí n fẹ́ wá knowledge or research about all these things the more so no problem ẹ ṣé gan mo really appreciate it. so ìgbà tẹ wàá bẹ̀rẹ̀ kan táwọn afáà ń sọ̀rọ̀ tí ń sọ pé ṣe kínní kan ṣe kí Adam ní aláàrán sílẹ̀ Yorùbá. mi náà mò ń fọ́ lẹ́yìn náà rí i pé ó takùn làákàyè. wàláì ẹ mọ̀ èmi máa láì kéèyàn fẹ́ téèyàn bá fẹ́ ṣe debate tó máa fẹ́ kí debate yẹn kéèyàn mú pọ́ìntì kó sharp but àwọn pọ́ìntì yẹn ó tún ń jẹ́ kápá mi jábọ́ pé kí ló ń sọ kò lọ rárá kò lọ argument yẹn ò wọ̀ ká má parọ́ kò wọ̀ ṣé muslim ni bọ̀ at the same time ọlọ́run náà sọ pé ká má ṣàbòsí ṣé kí Adam àbí kí ló ń sọ kò ń ṣàna bí èdè lábáwá náà lòun náà fi kọ́ whatever tó bá kọ́ wa so from verse tẹ̀lé ń sọ sí yẹn sọ pé verse nínú Quran kò ṣe pé tẹ̀sí ó ṣe pé ànábì òun rẹ sáwọn alábáwá ṣé kí Adam ọmọ Yorùbá ni lábáwá lòun náà fi kọ́ whatever tí ó bá kọ́ which means that it's still the same thing láti ń sọ so argument yẹn ò. ẹ jẹ́ kí n sọ the fact fún yín tí ìmáàmù kan tó bá jẹ́ lárúbáwá tó bá wà ń bí báyìí wọ́n máa wá sórí program wa dáadáa tán bá wọ́n lérè pé Allah ó lọ́wọ́ tún méjì pé sí gidi ni wọ́n á ní báwọn ṣe gbà nìyẹn wọ́n á ní bẹ́ẹ̀ ni tí bá wọ́n lérè gbà náà bí ọgbọ́n ọdún 6 sùn wọ́n á ní bẹ́ẹ̀ ni wọ́n á ní báwọn ṣe gbà nìyẹn báná bí ìtọ́jú àwọn sí bó ṣe àwọn ṣe ń lò nìyẹn ṣé láwọn Yorùbá àáfà yẹn gangan àwọn ẹni wọ́n mọ̀ pa irọ́ tó bá sọ̀rọ̀ kan fún yẹn ní kí wọ́n fún yín ládìí àbí kí wọ́n fún yín ní Quran fast wà ẹ máa rí kí wọ́n lè mú jáde gbogbo nǹkan tó mọ́ sọ pátápátá ànábì lọ ní òṣùpá ẹni kó má dìísì yẹn wá irọ́ tó jìnnà sóòótọ́ ni orí ànábì yín 360 irọ́ tó jìnnà sóòótọ́ ni ànábì ńlọ ń bì kan ẹ̀yẹn tí wọ́n fẹ́ fọ́ wọn lẹ́nu ẹni kí wọ́n sọ kan dáadáa 3 péré tànàbì ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ kí wọ́n á fún yín ládìí síbi tó wà. àáfà tó bá bí dáa tẹ́ pé wọ́n bí dáa kó bọ́ síta kó wá sọ kan dáadáa 2 tànàbì ìṣèǹgbèsè ayé rẹ̀ kó jẹ́ fún wa níbi tó wà nínú kúrò àti inú àdé tó bá wà ó máa gba 500,000 lálẹ́ yìí kí wọ́n send request kí wọ́n á sọ nǹkan 2 péré tànàbí ṣe tó da ànàbí ò ní kankan tó. tó sọ jẹ́ kí bàbá wa Àkànbí wọ́n fẹ́ kọrin fún wa Àkànbí ẹ̀ lè gbóhùn sókè wọ́n bá ti ṣe tán kẹ́ gbóhùn sókè àṣẹ òrìṣà. mo kí gbogbo lé pé àbọ̀rú àbọ̀yé àbọ̀rú sákì àbọ̀rú àbọ̀yé ògbó àtọ́ ó yẹ sọ pé olórí ibú lẹni tó ń tẹ̀ lánàá bíi àṣìírí lẹni tó ń tẹ̀ lánàá bí ọ̀bàyéjẹ́ lẹni tó ń tẹ̀ lánàá bí àdàlúrú lẹni tó ń tẹ̀ lánàá bí apààyàn lẹni tó ń tẹ̀ lánàá bí olórí ibú lẹni tó ń tẹ̀ lánàá bí àwòkọ́ṣe rere wo lànà bí ní àwòkọ́ṣe rere wo lànà bí ní láyé àwòkọ́ṣe rere wo lànà bí ní àwòkọ́ṣe rere wo lànà bí ní ká gbọ́ gbogbo ìwà burúkú ayé yìí ọwọ́ ànábì láti bá gbogbo ìwà burúkú ayé yìí ọwọ́ ànábì láti bá ká géni lọ́wọ́ géni lẹ́sẹ̀ ọwọ́ ànábì láti bá jàgùdà bàbá pálí lànà bí ọwọ́ ànábì láti bá gbogbo ìwà burúkú ayé yìí ọwọ́ ànábì láti bá kápáyàn torí aláwù ọwọ́ ànábì láti bá gbogbo sókà pátá tó wà nílẹ̀ yìí ọwọ́ ànábì náà ti bá kájínigbé kádẹ̀ tún gbà ránṣàn ọwọ́ ànábì láti bá kúrò 95. àṣìírí lẹni tó tẹ̀ lánàbì ọwọ́ ànábì láti bá ó yẹ sọ pé kò ní dá fáwọn àfàlẹ́ èní dá fáwọn àfàwé irọ́ burúkú tó ń pa fúnrú wa kò ní dá fáwọn àfàlẹ́
èní dá fáwọn àfa òde irọ́ burúkú tó ń pa fúnru wa kò ní dá fànàbí èní yẹ aláwù fúnra ẹ̀sìn burúkú tó gbé wá fúnru wa kò ní dá fáwọn àfa lé èní dá fáwọn àfa òde irọ́ burúkú tó ń pa fúnru wa bóyá ẹ sọ pé kò ní yẹ wọ́n tọmọtọmọ kò ní yẹ wọ́n tọmọtọmọ àwọn tó yẹ kẹ́ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà kò ní yẹ yín tọmọtọmọ kò ní yẹ yín tọmọtọmọ kò ní yẹ yín tọmọtọmọ ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà kò ní yẹ yín tọmọtọmọ pásítọ̀ ni ó àfáà ni ìmáàmù ni ó wòlíì ni mùdírù ni ó alàgbà ni ẹ̀yin tó yẹ kẹ́ fi wá mọ̀nà tẹ́ ń ṣì wá lọ́nà kò ní yẹ yín tọmọtọmọ. ó yá ẹ bá mi gbẹ́mí bàbá tóbi sallallahu alaihi wasallam. ẹ bá mi gbẹ́mí bàbá tóbi sallallahu alaihi wasallam. ms bàbá lẹ́ni tọ́lọ́hún rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójúmọ́ ọba tí mọ́ a ó máa kì ọ́ ní ms bàbá lẹ́ni tọ́lọ́hún rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójúmọ́ ọba tí mọ́ a ó máa kì ọ́ ní ms. ẹ wò ẹ ṣe wà àkọ́bí. ms bàbá arọ́wọ́ ẹ̀ bàbá olówó èkó wa arọ́wọ́ ẹ̀ gan-an ni ọmọ yorùbá lápapọ̀ adúpẹ́ àmúre ms bàbá arọ́wọ́ ẹ̀ bàbá olówó èkó wa arọ́wọ́ ẹ̀ gan-an ni ọmọ yorùbá lápapọ̀ adúpẹ́ àmúre. ẹ ṣé gan mo dúpẹ́. ẹ ṣé gan àbá àkàbí ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yẹ wo orin tẹ́ ẹ kọ bó ṣe jẹ́ náà nìyẹn because ìwé tí wọ́n kọ wá fún wa tẹ́ bá wo ìwé yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ jù pé wọ́n fẹ́ pa wa lọ wọ́n fẹ́ pa ìran wa rẹ́ ó lè take wọn ní 500 ó lè take wọn ní 1000 years the same thing tó ń ṣe ní Sudan the same thing tó ń ṣe nílẹ̀ Haúsá wọ́n sì máa ń fẹ́ ṣe lọ́dọ̀ wa ṣùgbọ́n Elédùmarè fẹ́ràn ìran Yorùbá tó pọ̀ so àìtè àwọn ọmọ Yorùbá abára wa sòtọ́rọ̀ ẹ̀sìn burúkú ẹ̀sìn Islam kò sí nǹkan tó wà ń bẹ̀ báwo lẹ ṣe máa kọ ìwé tẹ́ máa lẹ́ni tó bá fi ẹ̀sìn Islam lẹ́ẹ̀kún wọn pa tó jẹ́ wípé nílẹ̀ Yorùbá àwọn ò ní kò síbi tó lè máa sọ fún wa tó bá fi Ọ̀ṣun lẹ́ẹ̀kún wọn pa àbẹ tó bá fi Ọbàtálá lẹ́ẹ̀kún wọn pa ẹni tó bá fi ẹ̀sìn Islam lẹ́ẹ̀kún wọn pa yín náà wò tọmọdé bá jalè ẹni kún ó gé lápá nílẹ̀ Yorùbá ọmọ tí bá ń jalè oníkan náà bàbá wa máa ń ṣe fún tí wọ́n sì gbẹ́ lójú fún kò dẹ̀ ní jalè mọ́ ẹ̀yin náà ìwòtọ́ obìnrin tó bá ń yàlè wọ́n ní pé kún ó ṣe kíni kún ó sọ lóko pa tàbí kún ó tì mọ́nu létí tẹ́mi ò fi bọ́ lára rẹ̀ ẹ̀yin náà wò àwọn àfa ẹ̀ǹfẹ́ obì 5 ẹ̀ǹfẹ́ obì 6 ẹlòmíì fẹ́ mẹ́jọ nù wọn sáwọn mẹ́jọ ló ń bá sùn lẹ́ẹ̀kan náà tó bá wá lọ yàlè tó bá tẹ̀ ẹ máa ní kún ó sọ lóko pa ẹ̀yin náà wo àwọn kan yẹn tẹ́ pé òfin tó ti. ẹ jẹ́ má bínú verse ẹ sọ yìí tòótọ́ ọjọ́ tí ẹ sọ fún mi ní verse 434 yẹn tí mo wá ń kà lọ ìgbà tí mo rí verse yẹn mo tún shock ní pé táwọn ọkùnrin bá ṣe pé ẹ kò bá wọn wí pé kẹ̀dẹ̀ advice wọn pé bọ̀ tóbìnrin bá ṣe kí wọ́n stone wọn kọ́dẹ̀ àǹbáńdọ̀ wọn títẹ̀ mi fi máa bọ́. àlérè bàbá ìyá mi ṣẹ́yìn òmù ní àlérè àwọn obìnrin kò sí èmi ìyálé mi ẹjọ́ ẹbí àfà ìyá mi ẹbí àfà yín lénìí. ìyẹn ló ń jẹ́ kí n máa kéjù pé òjòwò lélẹ́yìn náà because fọ́kùnrin wọn ni pé kọ́kọ́ bá wọn wí the corporate wọn kọ́dẹ̀ advice wọn. ẹni kí wọ́n fún yín ní èrè ẹyọ kan tóbìnrin ní ìyá mi ẹ díẹ̀ àfà yín ẹ lọ díẹ̀ wọn ipe kan fún yín ní àǹfààní ọkùnrin kan ṣoṣo báyìí. àgbọ́dọ̀ wọ́ọ̀ṣù kókó ẹ̀ṣẹ̀ ni. ó ní kí wọ́n tí ò mánu lé kọ́ mọ̀ fún ọ ní jíjẹ àti mímu títí tẹ́ mi fi bọ́ lára wọn. ẹ mo rí báàsì yẹn mo ò dẹ̀ rírí ọjọ́ ìní mi ẹ̀ṣẹ̀ rírí first day tí mo rí náà nìyẹn. ṣé ń gbọ́rọ̀ mi ní ẹnìkan wá sórí program wa yìí ọmọ Yorùbá ni ó wá ń ṣe àwọn tí ń ṣe kinní lọ́dọ̀ àwọn lárúbáwá yẹn ni lárúbáwá yẹn wọ́n wá jẹ gẹ́ yẹn lówó wọn á fẹ́ fún lówó wọ́n wá parọ́ mọ́ pé ó pọ̀ bọ́kọ̀ òun sùn gẹ́ yẹn nǹkan tí wọ́n ṣe fún ni wọ́n dẹ̀ tì mọ́nu lé ìgbà tó kú ni wọ́n tó gbókùrú rẹ̀ jáde gẹ́ yẹn wá sórí program wọn tó wá sunkún bíbà ẹ̀ tó sọ pé ọ̀rẹ́ ògègè tó wọ́n dámọ̀ ni ipò nǹkan tó ń ṣe fún nìyẹn. òkè yẹn lásán gan ti ọkọ ìyẹn gógógógó ṣẹ́rí kan tí ẹ̀mẹ̀dà bá fi kí mi lọ́jọ́ ọgọ́ nìyẹn tó yẹ mi náà mo mọ bó ṣe á gbé o but ìgbà tó ń mú fast 3 4
kíní yẹn wá mo kọ́kọ́ wíìkì náà ó dàbí pé mi ì rí dáadáa mo ní láti lọ tún un lórí fóònù tèmi mo rí pé nǹkan kan náà ni ti ànífìdè kíní kan beat them yẹn àbí strike them yẹn àfáà kan báyìí tó wá bá tó ṣàbá bá mi tó verse yẹn ó ń dá mi láàmú gan àfáà yẹn ni pé strike tí wọ́n sọ ń bẹ́ẹ̀ kọ́ nìyẹn pé ó dàbí pé kí àwọn òṣìṣẹ́ fẹ́ strike ni pé strike tó ń sọ nínú verse yẹn nìyẹn ṣe mọ verse 434 yẹn tó sọ pé tí obìnrin tó bá wà disloyal kọkùnrin kó admonish wọn tó bá gbọ́ kó abandon bed wọn then the last one you should strike them wọ́n ní pé strike yẹn wọ́n ní pé bí kéèyàn strike bí kó ṣìṣẹ́ daṣẹ́lẹ̀ pé kò tọ́ mi by striking níbẹ̀ nìyẹn. àáfà tó sọ bẹ́ẹ̀ ò ní jèrè. tọmọtọmọ. àáfà tó sọ bẹ́ẹ̀ fún yín. nǹkan tó sọ fún mi lọ́jọ́ yẹn ni ẹ̀mí nípa. ọmọ ẹ̀ báyẹn yín jẹ́ ni ẹ mọ̀ dá lóhùn.